obìnrin tó bá ń ṣe déédéé tó múnú ọkọ dùn tọkọ bá decide láti spoil ẹ kò léwọ̀. Good morning, my love. Oh man, surprise me, like without me knowing. Mọ́tò yẹn bí ìgbà wo rà fún yẹn? 3 days ago. April 17. Ọkọ mi lọ́wọ́ síbí. Ká má parọ́, oúnjẹ ìdùn. So ìyá rẹ̀ o tó jọ títí mi ò dẹ lóhùn. Ó dìgbà tó bá tó já okùn ẹ̀mí mi pẹ̀lẹ́jọ́. Mo order ride. Kó wá gbé mi, àdìsí lẹ́yìn mi. Ọmọ faith kò yẹ kó máa order ride níbi táwa yìí wà. Iṣẹ́ tó lọ́n fi rán àwa ọkùnrin ní pé ká máa tọ́jú obìnrin. Ó bí ẹ ṣe ni. Welcome. Bàbá kíni tá a bá dání lóyún ń gbẹnu dákẹ́ ni ó máa tẹ̀. Manipulator, instigator, to love and to let die. The green snake under the green grass. Manipulator, the movie. Another blockbuster from the stable for Lasco Films and Jeremiah Heritage. Ó gbé obìnrin wá ká mi mọ́lé nínú matrimonial home wa. Mo rò pé ó sọ pé ọmọ ọ̀dọ̀ ẹ ni. So why is she speaking to you in that manner? Okay, babe. Written and produced by Jeremiah Heritage. Directed by Oluobe Elijah Originator. Starring Jeremiah Heritage. Lara Dediwura. Beji Johnson. Tunde Perry. Irewole Olaniyan. Ope Okunola. Kiton Bankole. Oreoluwa Bankole. And many more in this movie. Manipulator. Now showing on APATATV. Another fantastic movie titled Omegboro is coming soon. This one is titled Manipulator. You can't afford to miss it. Manipulator. Èṣù ló máa ń parọ́ mọ́ látọjọ́ yìí. Privacy bẹ́ẹ̀ ṣé mo rẹ iṣẹ́ ni mi ò fẹ́ mọ́. Mi fẹ́. Máa bọ̀. Máa bọ̀. Mo lórúkọ tèmi fẹ́ fọ́mọ yìí o. Èmi ò ní kẹ́ má sọ mí lórúkọ tó bá wù yín o. Àmọ́ Ọ̀ṣúndàrẹ ní láti wà nínú orúkọ mi. Ìkókó sọ̀rọ̀. Gba ọmọ ẹ lọ́wọ́ mi. Don't stop that. Ó jẹ́ gba ọmọ ẹ. Are you okay? What's that? Ó jẹ́ gba. Ọmọ yẹn ó fẹ́ mọyàn ló ṣe é sọ̀tọ̀ tó ń sọ fún lọ́yàn jèrè. Ẹ má kẹ́sí nínú. Ẹ̀yin làgbàlagbà nílé ẹ gbọ́mọ ìjáde náà. Ọmọ lásán ọmọ burú ọkàn làbí bẹ́ẹ̀ bírò èyí méjì ọkọ yọ ńlá. Ọmọ lásán tó ń fa jọgọdì lẹ́sẹ̀ tó fẹ́ràn wàhálà. Ọ̀ṣúndàrẹ o. Láwọn ìwọ tí wọ́n mi ní kọ́rọ̀ náà ò jẹ́ kàtàkàtà ní kọ́rọ̀ bẹ̀rẹ̀. Bàbá mi ò ní gbà. Láti inú oyún ló ti yọwọ́ kọ́wọ́ ó tún délé ayé a máa disappear lọ́fẹ́rẹ́ bí ìjà tí ò kàn lọ́wọ́ kan lẹ́sẹ̀. Asọ́nilẹ́nu ọmọ lásán ó ń kó àwọn òbí ẹ̀ síta ní gbogbo gbà. Ẹ wo sinimá yìí kọjá àfẹnuro yẹn jọ ọmọ lásán làkọ́lé ẹ̀. Mo kúkú ti dáríjì ẹ̀ tẹ́lẹ̀ àmọ́ tí n bá fi ẹ́lẹ̀ láì jẹ̀yà kò ní kọ́ àwọn tó kù bíi tiẹ̀ lọ́gbọ́n. Jọ Ọ̀ṣúndàrẹ jọ. It's a movie written and produced by Olatunji Balogun, directed by Tunde Yusuf, starring Kolawole Omara, Adekonye, Aluko Gold, Diva Gold, Obatide Kevin, Beju Johnson, Tunde Yusuf, Ope Okunola, Adunni Tamotiye, Toyosaki pẹ̀lú Wale the Boy, Jeremiah Heritage, Kayode Oluwapẹ̀lúmi Ọba Ọ̀pọ̀, Innocent Damilola, Tunde Adumade àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Nínú sinimá láìta àgbàkọ́lé ẹ̀ ní Ọmọ Lásán, subtitled in English. Ó ti jáde from the stable for Lasco Films Nigeria Limited. Adéorí ọ̀kẹ́ òjò tẹ̀yẹkẹ́yẹ. Movie City Emi Arena Shopping Complex Bọ́ládé Oṣòdì Lagos. Àti ṣó ẹ̀ báyìí lórí Àpáta TV. Ẹ tún kojú lọ́nà sinimá láyìí ọmọ ìgboro. Ó ń bọ̀ lọ́nà dẹ̀dẹ̀. Ọmọ lásán làkọ́lé ilé tó jáde yìí o. Iṣẹ́ bàbá iṣẹ́ ni. Àwùjọ wò ni ẹ gbà bẹ́ẹ̀. Ọ̀làsco gbogbo igi tẹ́lẹ̀gbẹ̀dẹ̀ bá fọwọ́ bà. Dídùn ló ń dún. So ó sùn. No, ó sáré lọ jíṣẹ́ kan ni ó ń bọ̀. Ṣé dispatch rider ni? Dáre kí ló ṣe? Ọmọ mi hospital. Ilé ẹ̀dẹ̀ tẹ̀ ẹ̀gbẹ́ mi, ṣé ò bí àmọ́kú ni? Ọ̀gá ẹ̀gbẹ́ mi lẹ́jọ́. Ọ̀rẹ́ mi, kí ló ṣẹlẹ̀ ó rẹ́rìn o? Ó ká tí ẹ̀ pa yẹn sí lọ sórí èní onínú mi dùn jù láyé mi ṣá. You don't mean it. Kí ló mean by I don't mean it? Ṣé inú tiwọ́ ọdún ni? Ṣé nítorí results jam wa tó ṣẹ̀ṣẹ̀ jáde? Ṣé kò tó torí ni? Ìwọ náà rò náà, we came out in flying colours.
mi sórí score wa yẹn ó blé o kò sí ọ̀kan tó gba score yẹn láàrin gbogbo àti àjọ lọ sí school. Ibi tẹ́lẹ̀kùn ti ń sunkún ibẹ̀ láláyọ̀ ti ń yọ̀. Ọ̀rẹ́ mi kí ni àṣàmọ̀ tó pa yẹn kò yé mi. Ṣebí ó ti ṣọ́ fún wọn pé wọ́n máa fọ́dà mọ́ ni èmi ni mo mọ̀ mo ṣe filé sílẹ̀. Ọ̀rọ̀ yé mi ṣùgbọ́n wọ́n sọ pé tí ẹ̀mí bá wà ìrètí ṣì ń bẹ adẹ̀lẹ́mìí adẹ̀nírètí náà nǹkan wọ́n ló máa bá mọ́mì sọ̀rọ̀ kán bá ẹ gbálé kán bá ẹ gbàtà kí wọ́n dẹ̀ sún ọjà wọn kán bá ẹ wówó tí wọ́n máa fi fọ́dà skul ẹ̀ náà. Lóòótọ́ ni ṣùgbọ́n èmi ni mo bá ṣe ń ráhùn pé kò sówó lọ́wọ́ àwọn. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé nǹkan tèmi náà bá lè ṣe bá jẹ́ ọjọ́ 5k 10k máa fún ẹ náà. O ṣé ọ̀rẹ́ mi o ṣé mo really appreciate. Rẹ́rìn jọ àti pass jambo Àìṣe o ṣé gan ni. Rẹ́rìn kò jẹ́ kójú àwọn ọ̀tá ẹ̀ ó fọ́ kí ni wọ́n bàjẹ́. O ṣé ọ̀rẹ́ mi mo really appreciate o ṣé ọ̀rẹ́ mi. Ó dáa tí wọ́n fúnra rẹ̀ ti jẹ́ káwọn ọ̀rẹ́ ẹ̀ tó ń gbẹ̀ ẹ́ nímọ̀ràn ti jẹ́ kó mọ̀ pé bó ṣe fi lé sí ìwọ náà ti mọ bó ṣe fi lé sí àbí kí ni ṣé wọn bá gaga aṣọ mélòó kan tí mo ní kí n tún lọ kóta torí pé o fẹ́ kàwé ìwọ náà jókòó sílé ìgbò bá yá bọ́lọ́run bá ló máa kàwé kó wá pàtí pé kí ni wàhálà ẹ̀ tó ń fìwé ṣe wo bó ṣe tó bọ̀nàbọ̀nà tó rí bùmùbùmù ẹ̀ ṣé ohun tó yẹ kó máa ṣe nìyẹn ohun tó kàn lọ́rọ̀ ẹ̀kọ́ yẹn ṣé o mọ ohun tó kàn ni ọkọ ló kàn torí bó ṣe tó yẹn ní bá ti tóbi bó ṣe tó yìí wọn fẹ́ kọ́ ọ̀hún pẹ́ kan tó wọ mọ́nọ́pọ́ọ̀sì àbí kílẹ̀ pé tó bá dẹ̀ ti wọ̀ kí ló kù mọ́ ó jẹ́ tètè gbalẹ̀ ọ̀kọ̀lọ̀kọ̀ bí ohun tó máa bí lásìkò. Màámi èmi ti gbá kámú bóyá bọ́lọ́run ṣe fẹ́ nìyẹn. orí ẹ pé ó ní làákàyè bọ́lọ́run ṣe kọ́ nìyẹn o ìwọ náà wò kí la ní kò sí nǹkan kan látìgbà tí bàbá yìí ti kú bó ṣe fi lélẹ̀ fún wa náà ló wà kò sí ìyípadà kó tó kú ní tẹlifíṣàn ti kú òun lé yìí ọlọ́màjọ lé wa jáde níbi tá a wà yìí ni bàbá yìí ò fi búlọ́ọ̀kù lélẹ̀ èmi ìyá yín náà ò fi búlọ́ọ̀kù kan lélẹ̀ àbí ìwọ̀nba wóróbó rẹsì àti kinní tí mò ń ta yẹn kọ́ lọ bá wa sọ ọdún òótọ́ ni ẹjẹ́ àjọ máa lọ jókòó síbẹ̀ ká lọ mójútó. Mami kò sẹ́nu kankan mọ́nú ọbẹ̀. wá gbélé mi lórí òpònú tí ó bá sẹ́yàn nínú ọbẹ̀ ẹ lè jẹ́ lófìfo ni ó jẹ́ lọ gbé ìrẹsì tó sè síta kó bọ́ ọbẹ̀ lé lófìfo ká jẹun tá a máa jẹ. Mami ẹ wò ẹmọdé mo kò máa ń try oṣù wádà kí mi máa jó oúnjẹ aṣọ ni kò make sense. àájẹ́ náà ni kò sí ní ta fẹ́ ṣe sí àlọ́ ògbìyànjú ọ̀gá tiẹ̀ nìyá múdà torí ò ń ṣe bẹ́ẹ̀ àwọn òrí kan ṣe kan wọn òrí kan ṣe kan tí wọ́n ẹ lọ jẹ́ ká jẹ́ bẹ́ẹ̀ ó bá dọ̀la àjẹun tó dá ṣọ́ọ̀bù ènìyàn ọ̀sẹ̀ tó yẹ ká pa adìyẹ ká ṣe kò sí kókó ọmọ yìí ń gbìyànjú lóòótọ́ èwo ni wọ́n gbà ó níyànjú kankan gbà àbò oníyànjú kankan mú wálé. Màámi ẹ wá dọ̀la kájọ máa lọ kí ni. Màámi ṣé nǹkan tẹ́ ẹ sọ ń sin ni pé mi ò ní lọ skul mọ́. kò sí tó bá wá lágbára torí ibi tó ti fẹ́ rówó máa fi lọ sí skul nàìjíríà ṣùgbọ́n èmi orí báyìí a máa jẹun lófìfo ni gbogbo èèyàn ló dẹ̀ máa ń gbàdúrà pé kọ́lọ́ má jẹ́ kó ń jẹun lófìfo àwa máa jẹ́ lẹ́ni Sunday lófìfo ó bá di Monday abẹ́rẹ́ sọ́ọ̀bù a máa lọ́jọ́ tajà kájọ máa lọ fìdí gbòdì ń bẹ kọ́lọ́ ń bá wa tà. Màámi Ọlọ́run á ràn yín lọ́wọ́ ẹ ṣàánú mi màámi. jọ ṣé kí ní ìmọ̀ tó tún fẹ́ èmi ọmọ tí mo lè ṣe mọ̀ èmi ti gba kádàrà pé bọ́lá ń ṣe kọ̀gbé sí ayé ìwọ náà gba kádàrà bó o bá kàwé ṣó lè kọ́gbé orí ẹ̀ ni ìṣókò lọ́fọ́ pé orí ẹ̀ máa tà lẹ́sẹ̀ àtẹ̀wà ká máa lọ yanjú búrẹ́dì àti gbogbo ẹ̀fẹ̀. Funmi olóorun ìyá olóorun ẹ̀sìn oyè sunrun ìyá. Màámi. Abẹ́ ìwé ló ń pè tó ìnà rẹ̀ ọ̀lẹ náà ló máa ń na pa ṣé o wo aago. ṣé lè ti mọ́ ni. o ò lè mọ̀ olóorun ìyá olóorun ẹ̀sìn látìgbà tílẹ̀ ti mọ́ àwa ti jí
èmi àtàbúrò ẹ̀ ti wẹ̀ à ń lọ sí ṣọ́ọ̀bù nìyà ìwọ̀n sunrun ẹlẹ́yà ń bí báyìí wọ́n forun ṣí ẹni. àní mọ́mí mo ti wá jí wọn sí ẹ̀wọ̀n ọ̀dá mi lóhùn wọn kàn sùn ni tó bá pọ̀ oúnjẹ níbẹ̀ wọ́n máa jẹ wọ́n máa jẹun kiri bọ̀ ká wá ṣiṣẹ́ ká lọ mẹ́kọ̀ọ́ wá sí báyìí dáhùn ń sun kínní. kí ló ṣe ẹ gan-an. ṣé nítorí màmí ti máa ń sọ̀rọ̀ sí mi lójú ẹ ló fún ẹ ní gọ́ọ̀sì láti máa sọ̀rọ̀ sí mi anyhow. ṣé kò ní sọ̀rọ̀ sí ẹ ni ṣé ó hùwà kan sọ̀rọ̀ sí ẹ nígbà tó jágbà nínú ilé tó mọ ohun tó tọ́ tó jábùrú ẹ ló mọ ohun tó tọ́ á sọ̀rọ̀ sí ẹ. mo tẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá mi tọ́lọ́hún jẹ́ ń wéèsì owó ṣé màá máa ní mò ń tiraka àti rán ẹ níléèwé báyìí wàá máa lọ sùn lóstẹ́ẹ̀lì abórúkọ ló máa lọ sùn lóstẹ́ẹ̀lì máa sùn lọ àwẹ̀ ń bẹ lákà ń bẹ àwọn ọmọọṣẹ́ ẹ̀ à ń lọ ṣiṣẹ́ owó wálé fún ẹ tó máa jẹ èso ń tì. màámi ṣóúnjẹ mi ti wà ní kitchen. oúnjẹ wà ní kitchen ọ̀rọ̀ ẹ ti wáyé mi pẹ̀lẹ́ máa mí ó ti yé mi nǹkan tí ń ṣe ẹ́. ayé wo ni mo wá wá ẹ báyìí tẹ̀ tí wàá fojú sún mi báyìí ojú mi ò. ọ̀rẹ́ mi wo ni yìí ó ti fẹ́ mi o. nítorí pé mi máa ń ṣe exercise once in a while ní ìṣèlú ní fìlẹ̀ and again àárọ̀kadà náà ṣe bíbẹ̀ lọ́nà tí ń bọ̀ látàrọ̀ tá àárọ̀kadà kankan. oh god. pẹ̀lẹ́ ìwọ náà máa ṣe exercise once in a while kó máa jump up kó máa ṣe jumping jack. mo ti gbọ́ ó ti yẹ. mo ti gbọ́. oh my god. hello beautiful angel. ai ṣé wàá pa. tala ń kí ta ló ń dáhùn. mama ẹ̀yin kọ́ là ń kí ṣàlàyé play ball ni. tó bá sọ fún yín pé beautiful angel kò ń ṣerú èèyàn bíi tí ṣé ẹ̀rí bẹ́ẹ̀ rí ni. ó dàbí màmá ó wá dàbí Oluobe ṣó ti rẹ́jà àbùkù tán rí ṣá ó mọ bẹ́ẹ̀ jà àbùkù tán ṣe máa ń rí. wá sórí òrí difference láàrin méjì ni ó yàtọ̀ náà ọmọbìnrin bóyá look smart. wo ọ̀rẹ́ mi súbà iná kí ló ṣẹlẹ̀ ṣé mo wá rí ìdẹ́dẹ̀ ń bú wa ẹ̀dẹ̀ ń bú ọ̀rẹ́ mi ṣé dídí ìfẹ́ wa bú ni àbí kò yé mi why you talking to us like that. ẹ̀yin náà sọ fún ọ̀rẹ́ yẹn tó bá ń pe beautiful angel kó máa dákẹ́. sùúrù káyì sórí pàǹgẹ́lì ẹ̀ńjẹ́ òmò tí mò ń jẹ́ òní téńjẹ́ bá sọ wá dákẹ́ sórí gbogbo nǹkan tó ń sọ ló ń bá mi láàmú orí pé mò ń smile ìyá mi continue ọ̀rọ̀ ẹ̀ jàre. nǹkan tí mò ń sọ ni pé ṣé ẹ mọ̀ wá rí tẹ fi dá wa dúró tẹ wá ń bú wa why will you just be insulting people like ṣé ẹ lè dáyàn ni ẹ lè dá ọmọ ẹ lè dá kòkòrò gan ẹ ń bọ́ ọmọ ènìyàn tọ́lọ́run dá. ẹ̀ńjẹ́ ò má pariwo sórí irú ẹwà tọ́lọ́run fún ẹ yìí o ní láti máa pariwo rárá. nǹkan tí mo sọ ni pé ẹ má máa bú ọ̀rẹ́ mi mọ́ ẹ má máa bú mọ́ kò dáa. àbú à ń sọ reality fún ni wọn náà jẹ́ kó mọ̀ ó rí bóyá rí ni ṣọfẹ́ máa fi rí ẹwé ni. kẹ́kẹ́ níbi bọ́ọ̀lù. bóyá wà ń sìn tó bá ní kọ́kọ́ àtìyàwó ṣe wẹ́ẹ̀dì ṣé wẹ́ẹ́lẹ́ ni màá sọ pé mo fẹ́ gbé orí pé. ẹ fẹ́ tẹ kò lè sí problem ọ̀rẹ́ mi jẹ́ ká máa lọ. angel tí ẹ lis ten sí. ẹ wo ti bá dìgbà dúlù yìí bẹ́ẹ̀ ṣe ga tó ni màá fọ̀ fún yín nígbà tí ni try me nonsense. òyìnbó ọmọ yẹn rẹwà ní ó jẹ́ fọfà yìí mẹ́rin mi ṣe látijọ́ tí mo ti fáwọn òyìnbó mi jẹun kò fọmọ́ mi lọ́wọ́ rí. ṣé torí pé wọ́n pàǹdà àbí kí lè ń sọ ṣé fáìn tóbi ni. ní sùúrù ọ̀dẹ̀ ni ẹ ti bá já ránkì wọ́n gbọ́dọ̀ àpò ìṣe. wò mí láti tẹ̀lé lẹ̀ rí. ìwé lélẹ̀. kí ló ṣẹlẹ̀ fẹ́ gbà ní wa ti bá dá yín fọ̀tì. ẹ lọ báyìí nù. ẹ má bínú aláwọ̀ òyìnbó. ẹni àná lára ń ta ọ̀yà lọ́kùnrin gbọ́ yéfù ní pọ̀. ẹ pẹ̀lẹ́. kí lorúkọ àwọn ilé gan. ayé lè ti bàjẹ́ ṣá ó dáhùn lórí burúkú láwọn tó ní ẹ. ọ̀sẹ̀ ni wọn rárá gan. wà á mú ẹ àmàjá ajá tírèsì rẹ ajá tírèsì rẹ. ìwà o. dúró tí wọ́n bá ti wá pe àwọn obìnrin ní angel ṣé ibi tiẹ̀ ìwọ tó rí ibi kìíní wò yíwọ́ kọ́lá ń sọ́gà angel ilé ìlànà sọ pé angel ò lè bá ń pa àwọn angel líle wò ń ṣèwọ́dọ̀ kan dàbí Oluobe jọjá rí má bínú. embarrassing ìwọ náà sọ fọ́ọ̀rẹ́ pé tó bá ti ń pa àwọn angel kó wọ́n máa wà. ìyá ọmọ bíbí dàrí. ara ooo fàyè mi dára ire má fi mi dára jò dá. ṣé tó ìlú ṣe wá ń sunkún jọ bá mi tọ̀. ìwọ náà wò ṣé mo kó wọn ní pé borí bá ṣe tó bó ṣe ń fọ́ ọ lórí ṣòrí láyé yìí ó ń kálukú ló ní kùdìẹ̀kùdìẹ̀ tiẹ̀ ṣòrí bí mo ṣe wà yìí
èébú ara tèmi ó wà lára mi ìwọ náà bó ṣe tó yìí èébú ara tiẹ̀ ó wà lára ẹ̀ so àti pé tiẹ̀ ní sùúrù náà wọ́n ń pe oúnjẹ ẹ̀yin méjì lẹ́ ń lọ wọ́n wá náà ń pe oúnjẹ kó wá ń dáhùn ṣé wọ́n oúnjẹ ẹ̀ ni ó rí nǹkan kan àti lára ẹ̀ wò ó ṣe máa dáhùn tó pe oúnjẹ ṣé wọ́n jẹ oúnjẹ ṣé wọ́n ti jẹ oúnjẹ ni ó oúnjẹ kankan náà so àwọn tó bú ẹ wọ́n jẹ bí ẹ o wọ́n jẹ bí ẹ rárá àti rárá so kọ́ tí mo sọ pé o ṣàrà share up o share up. ẹ ṣe wá ẹ ṣe wá. ẹlẹ́gbàá mi wá ṣàánú mi báyìí gbogbo tí wọ́n tó dí sún mi ẹbí wáyé wo ni mo wá ìgbà tó yọ lọ báwọn yẹn bá múlì mi wọ́n lé ló dájú ṣàánú mi o. Ọlọ́run mi ṣàánú mi ẹlẹ́gbàá mi ṣàánú mi. Mo pè ọ́ bàrà fi mí dára ire má fi mí dára tó dáa. Ara ire ni kò fi mí dá má fi mí dára ibi. Ara ire ni kò fi mí dá o má fi mí dára tó dáa. Fòyìn sí fòyìn sáyé nù. Funmi! Funmi! Màámi. Funmi! Ẹ pè mí mà. Kí ló mú ẹran méjèèjì tó wà nínú sàsù? Èmi ni mo jẹ́ màámi, ìgbà tí mo jáde ibi ló pa mí dé. Mo rán iṣẹ́ rẹ̀, ó máa láyà o. Ó bá ẹran méjì nínú sàsù, ó dẹ̀ kí mọ́lẹ̀ ó dẹ̀ fi jẹun. Mo rò pé èèyàn àtàbúrò mi ti máa jẹun ní ṣọ́ọ̀bù ni. Tábà máa jẹun ní ṣọ́ọ̀bù nǹkan. Tí ìbá ṣe wípé o ò ní làákàyè, o lè ní ẹni ìwà burúkú ni, o bẹ́ran méjì nínú ìsásù pẹ̀lú bá ṣe ń mánéjì tá à ń ṣubú tá à ń dìde. Ẹran méjì wà nínú ìsásù, o dẹ̀ débẹ̀, o dẹ̀ jẹ méjèèjì tán. Kí má bínú kọ́ o, kí má bínú kọ́, inú bí mi gan. Má bẹ̀ mí pé kí má bínú. Ẹran tẹ́bi ti wò wípé àwọn mẹ́tẹ̀ẹ̀ta máa fi jẹun, táwọn mánéjì láti fi jẹun, ká tẹ̀bà sí i. Gbogbo oúnjẹ lálẹ́ ìwọ̀n bá ta ní láti mélòó ló ń jẹ ta gbé sí ṣọ́ọ̀bù tí tàtà. Ó ti tán ká wọlé káwọn mẹ́tẹ̀ẹ̀ta fi jẹun. Àwọn arúgbó tiẹ̀ pọ̀mọ́ tiwa ìwọ ọ̀rọ̀ tiwa rárá. Ìkà ni ẹ́, ó lè ní ẹ́, ó jẹ́ gbogbo ẹ̀ náà òun tóbi bọ̀bọ̀bọ̀bọ̀ ni. Ta ló yẹ kó tiẹ̀ kó pẹnu ẹ̀ mọ́ kó tiẹ̀ wo pé mo fẹ́ gbàwẹ̀ oṣù méjì inú lẹ́yìn láì jẹ nǹkan kan. Bí 41 days ló bá fẹ́ lọ kó tiẹ̀ fi calm down kọ̀rọ̀ bẹ́ẹ̀ yìí ṣe ló ń jẹ gbogbo ẹ̀ wàá wá gbogbo ẹ̀ mọ́yà wàá jẹun wàá fẹ́ òun fẹ́fẹ́ yà ó di ọ̀sẹ̀ kan nú léyìí ò ní jẹun. Ẹ má bínú màmí. Ó má bínú kọ́ o need láti diet mo yes you are need to diet so ọ̀sẹ̀ kan ò ní jẹun nínú ilé. Ẹ má bínú màmí. Kó rà lọ́jà rẹ kó rádaràdà kó wájú mi kéèyàn lè bẹ̀rẹ̀ méjì nínú sàásù táwọn abẹ́ta fẹ́ fi jẹun ìwọ́n ni kọ́ jẹ́ kó mi ti fún lọ́rọ̀ ó jẹ iná ni. Ọlọ́run ní balẹ̀ ṣí fòyìn sáyé mi. Mo ní wọn ò lẹ́nìkan, ìwọ nìkan ni mo ní. Màálù tí ò ní rù, Ọlọ́run ní balẹ̀ ṣí fòyìn sáyé mi. Ẹ ṣé gan ni sir. Thank you sir. Mo notice pé anytime tí n bá gba street kọjá mo máa ń rí yín pé ẹ máa ń work out every now and then. Wow, that is true sir. Nice. At least it's a good thing pé effort yín ó ń show because you need to keep fit. Everybody ló yẹ kó keep fit, right? Exactly. And I love what you're doing. Thank you so much sir. Anyway, Olufemi lórúkọ mi. I'm Funmi by name. Oh, nice to meet you. It's my pleasure sir. I'm the founder and CEO of Keep Fit Gym.
Wow. Yes. Ṣé tó wà mọ́ Bolaji Street in, sir? Yes, absolutely. Wow, that is nice. Actually, just to support you, right? Okay, Because sir. mo rí nǹkan tẹ́ ń ṣe, mo dẹ̀ rí dedication yẹn bẹ́ẹ̀. Wow. And irú èèyàn tí mo jẹ́ náà, I keep fit a lot, right? And I would like to have you in my gym for 6 months, free of charge. 6 months free of charge. Yes. Wow, I really Mama putting appreciate. through gbogbo àwọn training yẹn because mo mọ̀ pé tẹ̀sán ṣiṣẹ́ tẹ̀sán ẹ̀kan jog ni you're just doing more of aerobics. Yes, sir. By the time tẹ́ bá dé gym we have all the equipment. Okay, So it will sir. put you through. Automatic confining will give you all the things that. Wow, that that is needed. lovely. Ẹ ṣé gan ni, sir. Mo really appreciate. No, gan ni, no, no. sir. Sorry, hold on. Okay, sir. I didn't find any card me. Yeah. Ẹ ṣé gan ni, sir. Yeah, so you can call me anytime. Number me one bit. All right, sir. Ẹ ṣé gan ni, sir. Mo really appreciate. Bye, sure. sir. All right. All right, let's go. I need more effort, okay? So you have 3 minutes, okay? All right, let's go. Let's go. Put in more work. You have 3, 2. Yeah, let's go. Increase the pace. 2 minutes. What are you? Increase the pace. Let's go. Funmi. Funmi, what time? Don't go. Bí ara ìwáyé kí wọ́n yé fojú ìṣẹ́ wò mí Èdùmàrè dákun bá mi gbé oníṣẹ́ mi lórí ọmọ má ṣe rí lọ́mọ ṣá. Báwo ni mo ṣàmùkà bójú mi tán mi jẹ̀rẹ̀ àtọ́kọ́ yẹn mo ti ń wú ẹ pé fún mi rẹ̀ tó ọmọ Fẹ́mi. Bẹ́ẹ̀ ni màá. Ẹ wá o. Ṣé ẹ̀yin méjèèjì mọ̀ra yín rí ni? Ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi ni wọ́n láti kékeré ni mo ti mọ̀ wọ́n. She's a very nice auntie. Oh, of course, I can attest to that. Exactly. See, I'm giving you 3 minutes to go back. All right. Yes, So, Funmi. Good to see you, ma. Good to see you too. Kí ló wá bò? Kí ló wá ṣe ń bí? Actually, Ọlọ́run fi Uncle Femi ṣe sábàbí mi ni mo fi wá sí ìbàyìí. Oh, that's good. That's good. In fact, good to see you, ma. Good to see you too. Yes, ma. Mo ṣe dáta pàdé bí báyìí. In fact, mi lè wait kí n tẹ̀lé yín lọ sílé big things. Ọmọ tẹ̀lé mi? Of course, ma tẹ̀lé yín lọlé. Okay, but mi ṣe work out o. Mo náà dẹ̀ṣẹ̀ dé ni. So definitely, ó máa fara balẹ̀. Wàá parí work out ẹ̀. Èmi náà parí tèmi. Tá a bá ń lọ lọ́nà, àyà, àmú smoothie, then a máa lọlé. Ọ̀rẹ́ náà máa kò lè wait àti rí ẹ. Ẹ ra ma, ẹ ṣe gan ni ma. But actually, wo ni mo lè bẹ̀rẹ̀ sí nílò náà wọn. Well, for beginner. Okay, ma. You might feel where you work on your legs first. Okay, ma. If I really use your way, gently. Okay, ma. I my vibes only. come on. Let's go. You have 1 more minute. 1 more minute. You two, 1 more minute. Let's go. No pain, no gain. Remember that. Let's go. 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2. Yeah, let's go. Relax. Let's go. Yeah, let's go. Straight up. You have 3 more minutes, okay? Let's go, everybody. Let's go. All right. Let's go. Keep it going. Increase it. Why are you stopping? Let's go. Push. Funmi. No. Funmi, push. You need to walk on this leg. Yeah, push. Let's go. Don't try. Oh yeah. Jẹ́ ká lọ. You can't stop now. Funmi, let's go. Ọ̀rẹ́ mi, mo ti ní ìṣẹ́ gan-an. Ẹjọ́ mi kọ́ fóònù mi ó ń fi tèmi kú tọ̀la dìde ni ta ni mo ní fóònù actually máa ti pè má bínú sí mi. Báwo dẹ̀ wá ni ṣé o ti yanjú gbogbo clearance ẹ̀? Mo máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èyí tó ti tó nǹkan tó kù báyìí ni pé kí n lọ sí school kí wọ́n lọ resume finally. Wow, that is lovely, that is nice. But Funmi, sọ fún mi, báwo ló ṣe meet instructor Femi? Ẹ ti sáré close ibẹ̀ yẹn. Ó yà mí lẹ́nu mo ṣe rí yín pọ̀.
ibi tí mo ti máa ń ṣe exercise láàárọ̀ mi ì mọ̀ wọ́n tẹ́lẹ̀ actually but ibi tí máa ti ń ṣe exercise láàárọ̀ ládùúgbò ibẹ̀ ni mo ti pàdé wọn ṣé mo mú de ṣe pàdé wọn he is a nice guy and ìgbà tí mo really pàdé wọn gan wọ́n really fún mi ní 6 months free subscription pé kí n máa wá sí gym àwọn. Wow, that's huge. Free. Yes. Oh, we did try. You see, èèyàn dáadáa ni o, èèyàn dáadáa ni Femi. Very nice guy, very very. èèyàn dáadáa ni wọ́n mú mọ̀ because èmi gan ti rí àwọn changes kankan ní ara mi. Changes. Sister Michelle, go along to changes. Changes in that. Okay honestly mo ti rí àwọn changes lára mi. Ṣé mo ló lára ẹ̀? Alára ló máa mọ ibi tó ti ń ṣiṣẹ́ lára òun náà. Okay, apologies. It's not impossible now, kí ló dé? Wo fún mi, jẹ́ kí n ja ẹ̀sìn kankan. Wo, sórí gym wa yẹn, ó dá bàjẹ́. Bó dẹ̀ ṣe wà yẹn, ó need kó package ara ẹ̀, kó wà attractive. Ṣé pé anybody tó bá rí ẹ báyìí, wọn ò tiẹ̀ ní lè resist the presence ẹ̀. Sórí tó bá ti jẹ́ yẹn tó wá ti ṣe yẹn tó ti package ara ẹ̀, wá mọ̀ yàn. Wá connect àwọn èèyàn ńlá láwọn èèyàn pàtàkì. Before you know it, you'll be smiling to bank. But ṣé wo mi ò ní nǹkan tí mo fẹ́ fi package ara mi náà. Ṣé nǹkan tó máa wọ̀? Ni òun sọ pé ó dẹ̀ wá nílé mi. Àjọ wa ń bí lẹ́yìn. Kó tó lọ́gán pàápàá wọ́n nílé yàrá mi nìyẹn. Ṣé wọ́n dúró pé kó tó bá ti di pò ti gbà ẹ́ tó mọ̀ kó máa da lára ẹ̀. Àti wà tipẹ́tipẹ́ náà. Ẹ ṣé gan ni ma, mo really appreciate gan ni ẹ ṣé ma. Mo really appreciate ọ̀rẹ́ mi bá mi dúpẹ́ lọ́wọ́ wọn o. Ṣé irú sísá mi ṣe sọ yẹn gẹ́lẹ́ ni? Èmi wá fún ẹ ní freedom àti opportunity láti wọnú wardrobe yẹn kó lọ raid gbogbo ẹ̀ pátá. Kí ló dé? Ẹ ṣé gan ni, mo really appreciate. God bless you. Èmi nìyẹn ma. And you too ma. Ṣé máa tó máa ń ta bàtà ládùúgbò yẹn ṣíṣì wà ń bẹ̀? Àṣẹ wọn wà ń bẹ̀. Wọ́n wà ń bẹ̀. Pẹ́. Màámi, ẹ rí àwọn aṣọ táǹtì mi ṣe rà. Mo sọ fún yín pàǹtí mi lówó lọ́wọ́ kàn máa ń dìbọ̀ ni. Ṣẹ̀rí àwọn aṣọ yín wọ́n o. Ọ̀nà torí tí wọ́n designer tó gbé mi lọ rà. Ṣẹ̀rí èmi mo mọ iye tó ń taṣọ yìí o. Ẹ̀yin ò mọ iye tó ń ta torí ẹ̀yin ò sí ń tà mọ́ ni o. Ẹ̀yin ò sí ń tà o. Owó bó ṣe bọ̀rọ̀ jẹ́. Mi ṣe rí. Àgbà máa sọ̀rọ̀ kínní nìyẹn. Bàbá wa ṣe kiri arúgbó ṣogeri ẹran kìlà jẹrí ni. Báàdẹ̀ ṣoge mọ́ǹsì yìí ta ti ṣe sẹ́yìn ọlọ́run ní tó bàjẹ́. Ṣé èyí tí fún mi ṣe yìí dá? Ó lọ kówó raṣọ yìí bí iye tó dẹ̀ mọ́ bá ṣe rí inú ilé tí ò sówó tá à ń tiraka tí mo tiẹ̀ tún sọ wípé mò ń wówó ta fẹ́ fi rà rẹ̀ sí ṣọ́ọ̀bù. Èyí náà mọ̀ kó ti bá lówó mo máa ṣe ra ti máa tí ẹ̀wọ̀n ṣọ́ọ̀bù tẹ̀gbọ́n mi lọ ṣe lókè. Ní òtí ẹ̀ ní ṣe rí ìtòhùn ṣe yẹn aṣàkáṣà ìwà burúkú nígbà tá à ń wówó wà lọ kó wúra ju bàbá. Kí ló ń ṣe pẹ̀lú aṣọ mi? Irú èdè wo ló ń pè yẹn? Kí ló ń ṣe pẹ̀lú aṣọ ẹ̀? Ṣé bá ṣe ń wọ aṣọ yìí tó lọ kó wúra sípò dà? Mo sọ fún ẹ wípé mi ò rówó tí máa fi ra rẹsì sí ṣọ́ọ̀bù. Ó dẹ̀ lówó lọ́wọ́ ó lọ fi kó aṣọ jọ. Ṣé n tó yẹ kó kàn nìyẹn? Mo béèrè lọ́wọ́ ẹ̀ ni o. Màámi, ẹ má yẹ dára ìbí náà nà mí ìwọ aṣọ ẹgbẹ́ rẹ ni ló kaṣọ fún mi. Ẹ̀gbọ́n rẹ̀ ló kaṣọ fún ẹ. Bẹ́ẹ̀ni. Ó kaṣọ eléyìí fún ẹ àbí? Wo ní orojọ́ o. Tèmi ni wípé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Tó bá lọ ń ṣèṣekúṣe tó fi ń rówó tó fi ń raṣọ tó jáṣọ ló fi kójọ wàá máa yanjú ara ẹ̀. O ti gbọ́? Wàá máa yanjú ara ẹ̀. O raṣọ ilé ìtura yìí kọ́. O ṣe. Tami, ibo lẹ ti rú aṣọ yìí? Ẹwà aṣọ tẹ ẹwà máa pa. Ṣé pọ́sibú kan fún yín láṣọ yìí? Ẹ rí pé designer ṣé pọ́sibú kan fún yín? Kí ni problem ẹ̀ náà? Bá mi dáṣe ǹjọ́? Bá mi dáṣe ni. Kí ni problem ẹ̀? Kò pọ́sibú kan dáṣe láṣọ yìí. Wọ́n ò dáṣe yẹn ní àwọn aṣọ yìí. Okay, people, let's go. Let's go. Give it up. Push up. Let's see. Look at me. Like this, chest out. Straighten your hands. Let's go. Straighten the head. Go down low. Yeah. Let's go. Give it 10. Thank you. Yeah, Eshe. Well done. You're really doing a good job. Thank you very much. What's your improvement, Abby? Sure. Let me tell you. Oh yeah, thank you. What's your improvement, Abby? Sure. So, Kashimama Shilono, consistency is very key. Cool.
Ó tiẹ̀ ní ọ̀rọ̀ kan tí mo fẹ́ bẹ̀ sọ. Ọ̀rọ̀ olè fẹ́ bá mi sọ ẹ sọ náà. Mi ò ní fẹ́ kó rí i pé mo ń take advantage of the situation. You know, considering the fact pé èmi náà ni mo ní pé kó wá sí gym kó wá ṣe 6-month training. So I won't want you to see it as me taking advantage of you. Take advantage mi. Ẹ ti sọ nǹkan tẹ́ bá fẹ́ sọ. Okay. I want you to know that your physical appearance, right, radiates an extraordinary aesthetics. Gbogbo oríkì tẹ́ ń sọ kò yé mi o. Kò ń ṣe oríkì. Tí ọ̀rọ̀ mi bá wà láti fi qualify beauty ẹni, má lò. Wow. What I'm trying to say is that I think I have feelings for you. Yes, you will. Or is there anything wrong with you? No. Okay. Alright, ti yé mi. Àwọn Yorùbá náà ló máa sọ pé bàtà tí èèyàn kan kọ̀ sílẹ̀ tó ló ti dàjà kú. Òun lèèyàn míì ń wọ̀ sẹ̀sẹ̀. Aṣọ tí èèyàn míì dẹ̀ kọ̀ sílẹ̀ tó ní pé ó ti dàkísà. Òun lèèyàn míì ń wọ̀ lọ sí pátì. What I'm trying to say is that in life, it's all about preference and taste and spec. Funmilayo. You are my spec. Irọ́ ló ń pa, kò lè work. Fẹ́mi, inú láìkì mi kò fẹ́ fẹ́ mi. Kò fẹ́ use and dump me. Kò lè work. Èmi. Everybody ń bully here and there. Mi dáadáa. Ó yá yá yá. Kẹ́ wọ́n ti máa ṣẹ́ mi ìwà ilé aṣẹ́yìn tí ń yà. Yes, sir. Èròjàre kí ni orúkọ tiẹ̀? Funmilayo ni sir. Funmilayo. That's a beautiful name. Ẹ ṣé sir. In fact, mo like it. In fact, I love you. Yes, you are beautiful. Thank you, sir. Beautiful. Ẹ ṣé gan. Thank you, sir. Pé ìjọba fẹ́ bẹ̀rẹ̀ sí díẹ̀. Àmọ́ jẹ́ kó ṣe díẹ̀ sí. Àwọn oníbúrẹ́dì wà yẹn náà. Ṣé ní kinní sì wà bẹ́ẹ̀? Ó ní 500 yìí kù bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni, ó ní wà ń bẹ̀ náà. Bàbá ṣàtijọ́ ká gbà á. Wọ́n mi fún mi. Sá. Yàrá ìlà. Ẹ yà sà. Ẹ sà. Ọmọ yín tó serve nìyẹn. Kí ló ṣe fún yín fún mi? No. Ó wà okay. In fact, mo like ẹ.
and she's beautiful. Ẹ jẹ́ kí n máa tọ́jú ẹ̀. Ọmọ yín náà ni. Ọmọ yín ni. Ìyẹn gangan ló fi dáa tó fi jẹ́ ọmọ mi náà ni. Kí n kẹ̀dẹ̀ máa love ẹ̀, kí n máa like ẹ̀, kí n máa tọ́jú ẹ̀. Ọmọ kékeré ni ó kàn wú ni o. Ọmọdé pátápátá ni. Ó wú yẹn gan pẹ̀lú iyọ̀ tó wà ń bẹ̀. Ẹ gbọ́, mo fẹ́ fẹ́ sílé gẹ́gẹ́ bí aya ni o. Mi ìṣeré o. I am not joking at all. Ẹ fẹ́ fẹ́ sílé. Bẹ́ẹ̀ni, mo fẹ́ fẹ́ sílé ni. Òótọ́ àbírọ́. Bóyá ìṣàwàdà ni. Mọ́mì fún mi. Ọ̀rọ̀ mélòó ni mo fẹ́ sọ tí mo fẹ́ máa pa irọ́? Èmi, irọ́, never. Kólé. Sábẹ́lì. Because time ibi tá à ń lọ fún mi ní méjì. Orí àsìkò ibi tí mo fẹ́ lọ báyìí. Thank you very much. Tí alágbẹ̀dẹ mi bá lu irin lójú kan tó lámì. Ṣé mọ̀ pé kì í ṣe tó mo bẹ̀ṣẹ̀ ń rí níbí báyìí? Bẹ́ẹ̀ni. Mo ti study ẹ̀ dáadáa. Wọ́n mi fún mi. Ẹ fi lè ṣe owó oúnjẹ tí mo jẹ. Yes, take that. Ẹ bá mi fún Funmilayo. Ẹ bá mi fún ní ẹlẹ́bàá. Yes. Ẹ ṣé sà. Owó oúnjẹ. Àìdúpẹ́ ara ẹni. Ẹ ṣé. Àìmú ṣe fúnra mi náà ni. Fún mi. Ọjà síbí. Kó wá dúpẹ́. Oyeyeye súnmọ́ wọn kó kí wọn dáadáa. Súnmọ́ wọn dáadáa kó kí wọn. Olúwa Funmilayo. God bless you. Kí ló mú ẹ? Wọ́n fọwọ́ pa ẹ́ lára. Lọ́wọ́ ń yẹ̀gẹ̀rẹ̀ ara rẹ̀ ń yẹ̀gẹ̀rẹ̀ ara. Mami, àbẹ́ ìbò ṣe fọwọ́ pa mí lára. Ìwọ tó fọwọ́ pa lára náà dà. Ilé tó fọwọ́ pẹ̀ tó ń gbára sá. Wọ́n ń lọ́mọ mi. Tọ́ba lọ́mọ ẹ̀ kọ́ ìwọ náà dà tó ń lọ́mọ tó ń gbára sá. Ó jẹ́ gbára dúró sílẹ̀. Mami. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú ẹ̀. Obìnrin ni. Yes. I know. Don't worry. Òun náà dà tó ń yẹgẹ ara. Ẹgbẹ́ òrí bó ẹ fi sílẹ̀. Mọ́mì fún mi. Ṣé bí ẹ̀yin ìyá wa náà nìyí? Bẹ́ẹ̀ni. Obìnrin tó bá ń ṣe kògbàkògbà ó ti nífẹ̀ẹ́ yẹn gan nìyẹn. Bó ṣe ń ṣe yẹn èmi ti rí ìdí ẹ̀. Filẹ̀. Èmi gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ mí. Ìgbín mi tẹnumọ́gi ogun ni o. Bí alágbẹ̀dẹ mi bá dẹ̀ ń lu irin lójú kan ó lámì ni mo fẹ́ fẹ́ sílé ni. Àgọ́ yín ló tiẹ̀ máa jẹ́ di ẹ̀jẹ̀ yìí. Bó ṣe jẹ́ bẹ́ẹ̀ ni ó tọrọ ní ẹṣẹ́ sà ẹkú náà. Kí ni mo ṣe? Kí ni mo ti ṣe? Ilé ìtọ́jú yìí náà ó pọ̀. Ṣé mo sọ fún yín pé àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀? Kì í lọ sí ìlànà ààrẹ ọjà kò burú. Alájọṣe pẹ́pẹ́pẹ́ ẹ ṣe gọ̀ọ̀sà. Ẹ ṣe. Olúwa Funmilayo. Ayọ̀ ìgbàlà. Bàbá alájì nìyẹn. Alájì yìí ló sọ jẹ́rìí yín. Àwọn eléyìí ti lògbà ti pẹ́ ó jàre ọkọ mi. Ó dàbọ̀ o. Mi ò mọ nǹkan tó ń ṣe ẹ́. Mi ì mọ tó dẹ̀ láàmú. Ìwọ náà dà. Ó jàre. Gbàgbọ́ fún ọ ní ṣé jíjà rẹ. Mi ò lè bá gbó màmí, mi ò lè bá gbó. Màmí, mi ò lè bá gbó. Ó yà sọ́lọ́ lọ́rùn ni. Fún wọn ṣéǹjì kọjá lọ. Kò sẹ́ tó bèrè ẹjọ́ lọ́wọ́ ẹ. Màmí, mi ò lè bá gbó. Arúgbó dà. Gbọ́dọ̀ ti arúgbó. Wo má jẹ tọ̀ ẹ́. Ṣé bẹ́ẹ̀ mi lè ní bí ẹ? Tó bá dúró lẹ́gbẹ̀ẹ́ bàbá yẹn gan. Bó ṣe wà yẹn, ó yìí san ogun jù ẹ lọ. Ó dúró ore jù ẹ lọ. Ìwọ tó ti dànù bí. Màmí, mi ò lè bá gbó. Mi ò lè bá gbó. Ó jẹ́ wá gbà. Wá gbọ́ owó tán ní fún ẹ. Ó fẹ́. Èmi náà rà kúkú fún tẹ́lẹ̀ tó lè mọ̀ ń tọ́jú ẹ̀. Èmi náà fún lówó náà ní kí n ná. Kì í ṣèwọ. Ayé mi, mo ti rí ibi tí bá tẹ̀ bá sí. Kò sọ̀rọ̀. Ọ̀rọ̀. Ọlọ́run ní bá lè ṣí. Oyin sáyé mi. But wọ́n mi fọ́ ní gan. Kí ló tó fi máa sọ pé kó lọ máa fẹ́ arúgbó? I mean, like, kò make sense to me, I'm sorry to say, but ṣé
ṣé wọ́n ti rò ẹ́ pé láyé yìí o lè rí yàn toast ẹ despite your stature ní àbíkíni me understand. tí bá ní kò sùn mí rọ ni mo pa àárọ̀ ọ̀sán alẹ́ bó ṣe ń frustrate mi ni wọ́n jẹ́ kí n ní ìsinmi wọ́n jẹ́ kí n ní peace of mind at all ó ti sún mi ọ̀rẹ́ ó ti sún mi gan ni. eléyìí kò múnú mi dùn o mi ní parọ́ o because come to think of it àwọn ẹgbẹ́ ẹ̀ gan wọ́n toast ẹ̀ ó gbà fún wọn arúgbó wa ní kò wá lọ gbà fún tẹnu ẹ máa rùn yẹn tó máa ní body odor. ìwọ náà sọ bẹ́ẹ̀ I'm just tired I'm exhausted tí bá ní kò sùn mí rọ ni mo pa ó ti sún mi. ṣé torí ẹ ló ṣe wá ṣe lọ fún training ni. báwo mo ṣe fẹ́ lọ fún training mi ì nílé concentrate now I won't be focused mi ì nílé in fact ó ti sún mi. ọ̀tọ̀ ní ṣá ò ní ìròjú náà ni nǹkan tí mo ti rò ni pé wàá sọ fún mọ́mì náà ni wàá lóò lè ṣe ni wàá change ẹ̀ fún wọn ni wọ́n sọ fún wọn kó lè ṣe ni you stand your ground pé rárá sẹ́ẹ̀ pé o ò lè fi arúgbó tó bá yẹ ti máa fìtínà ẹ̀ nínú ilé wàá dé máa kó bọ̀ bíbá ẹ̀ simple wàá lọ 1 or 2 days wàá yẹra fún wọn díẹ̀ kó fi clear orí ẹ̀. mo appreciate ọ̀rẹ́ mi mo really appreciate gan mi ìmọ̀ wáyé tí mọ́mí ṣe máa wò mí sùsùsù báyìí tó máa ní ká dúró ní kí n lọ máa fẹ́ arúgbó ọkùnrin. mi ìgbọ́rí mẹ́ni ìgbọ́rí pẹ̀lẹ́ ọ̀rẹ́ mi bóyá kò mọ mi ẹ̀ ṣe gan ni wọ́n ló bá ṣe noodles ń sìn ó ṣe gan ni. obi bó ṣe ṣe tó kí ló mú ẹ ná kí ló dé tá a bẹ́ẹ̀ sọ̀rọ̀ tó gbọ́ kí ló dé tí mò ń bẹ́ẹ̀ sọ̀rọ̀ owó rẹ̀ àbí kí ló wà wájú ẹ̀ gbọ́dún sókè kí ló wà wájú ẹ̀ owó tẹ́nìyẹn kó wá torí pọ́n bẹ́ẹ̀ sọ̀rọ̀ lásán kì í ṣe pọ́n dì mọ́ ẹ̀ kì í ṣe pé ẹnìyẹn kàn kí ẹ fọwọ́ kẹ́ ó dẹ̀ jẹ́ àgbàlagbà èèyàn dáadáa ẹni ire ẹni iyì ẹni àpọ́nlé wá yẹ̀yẹ́ mi ó 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 ṣe rádaràda yà bàbá ẹ̀ wo ni bàbá tó bẹ̀ sọ̀rọ̀ tó gbọ́ wo ni bàbá ẹ̀ wo ni bàbá wo ni bàbá tó bẹ̀ sọ̀rọ̀ tó gbọ́ màmá ẹ̀ wo ni màmá ẹ̀ wo. Máàmì ẹ tiẹ̀ máa jẹ́kọ̀ ẹ má ṣọwọ́ yín léṣe ẹ mú pa kẹ́rẹ́bẹ̀ yẹn kẹfì nù wọn dáadáa. bàbá ní kò má pè màmá ẹ̀ 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 mọ́. Bóbi bá bọ́ ọmọ sọ̀rọ̀ ó máa ń gbọ́ ni mi ò lè tiẹ̀ sínú gbó mo ń fojú ọ̀nà wọ̀n kí nìyẹn tiẹ̀ tí ì sọ kí ló tí ì sọ. wọn tí ní kẹ máa tẹ̀lé wọn lọ́nú yàrá. àbí. kọ́lá ní lẹ́jà lé. òní ó tún wọ́ ó wọ́ ni ó tún wọ́ Máàmì mi tiẹ̀ mọ oríṣi kan tá alájí òfin láìkì mi tó bá jìnnà alájí tí tó sì látọjọ́ màá ti bí méjì fún wọn. Okay, so thank you. I'm coming back now. Uncle Femi, good morning. Funmilayo. How are you doing? Báwo ni? Mo wà, ẹ kújọ́ mẹ́ta. Ọjọ́ kan pẹ̀lú. Eléyìí tí mi rẹ̀ engine láti jọ ẹ̀. Ṣé kò ń ṣe pé torí nǹkan tí mo gbẹ sọ ni? No, Uncle Femi. Actually, mọ́mì ni mo bá mọ́mì mi lọ tajà lọ́jà. That is why tẹ́ ṣe rí mi méjì. Oh, okay. So, how is she now? She's doing fine. Okay, that's She's cool. okay. Yes. Funmi, lórí ọ̀rọ̀ tá jọ ń sọ bọ̀ náà. I really like you. Uncle Femi, mo ti ní kẹ́ fún mi time there if you think about it. Àní máa pè mí lọ́nkú mọ́ fún mi. Mi ò mú ọkú wá látọ̀run náà. Sí ẹni tí ò bá mọ̀ mí sìn wọ́n á feel pé mo ti dàgbà ju tí mo ṣe wà lọ ni. Èyí náà ó yẹ kẹ́ mọ̀ pé ọmọ kékeré lèmi náà mo kọ ní big stature ni. Ṣé o mọ̀ pé ọmọdé ni ẹ́? Ọmọdé dẹ̀ lèmi náà. Jẹ́ ká jọ máa ṣeré ọmọdé papọ̀. Okay, Femi, I'll think about it. Sọ́sọ́. Femi, I'll think about it. Ṣòtìrí báyìí. Ṣòtìrí tó ṣe gbọ́n lẹ́nu ẹ. Fẹ́mi. Tí mo ṣe fẹ́ nìyẹn. Ṣorí Fẹ́mi yẹn gangan ni kò máa pè mí. Ṣorí pé it's not that hard. I'll try. Ó yẹ kó mọ̀ pé yẹn náà ní easy fún mi láti máa pe Fẹ́mi because mo ti wà lẹ́sọ̀. Mo ti sọ pé ó yẹ kó mọ̀. Mo ti ń lo ẹ̀mọ́ o ti ń lo báyìí. Okay, I'll try. Wo oya jẹ́ ká lọ. Àti lè fún workout. Wo aerobics a máa ṣe lónìí is going to make sense. Ṣé pé?
Aláàjì Yunusa bàbá àgbàlagbà bàbá dáadáa Aláàjì ò sí bẹ́ẹ̀ ni ó jàre bàbá mi ṣe dáadáa ni ó jàre bàbá mi. Kò ń ṣe àwọn aláàjì náà wa wọ́n rán mi pé kí n gbé àwọn kọ̀ọ̀kan fún yín. Ó dà ó ṣe bàbá mi wọ́n ṣe wọn. Láìdè kì í ṣe mẹ́ta tẹ́ ń kọ́ bọ̀. Láìdè kì í ṣe súwìtì pọ́ngílá. Ẹ̀wà ń tọ́mọ nígbà ń jó. Gbẹ́mẹ̀. Nítorí òun tẹ́ẹ̀fẹ́ jẹ́ ẹ ṣe ṣí ọ̀sírú wọn. Ẹ ṣe ṣí ọ̀sírú wọn. Ẹ ṣe ṣí ọ̀sí wọn. Torí pé ìtìjú kan kò sí lọ́rọ̀ wọn. Ẹ̀yin tó ẹgbẹ́ wọ́n ní kí n sọ fún yín pé kẹ́ má bínú pé kẹ́kàn bá wọn fọwọ́ bàbẹ̀. Eléyìí ò sí nínú fọwọ́ bàbẹ̀ wọ́n ṣe gudugudu méje inú ayé wa ẹ bá mi dúpẹ́ fún wọn ní wọ́n ṣe é o ọwọ́ wọn a máa ròkè o iléeṣẹ́ wọn ò ní jóná o àtàjèrè ọjà o Ọlọ́run bá mi dẹ́mi wọn sí fún wọn àjọ láṣẹ pẹ́pẹ́pẹ́pẹ́ wá bá mi ṣàlàyé fún wọn pé ibi tá a fọ̀rọ̀ sí ó yìí wà ń bẹ̀ o mo dúró digbidigbi gbogbo ara mi ni mo ti wọ́n mo máa yanjú ẹ̀ tán ni. Ẹ ṣé màmá mi. mo jàre. ọ̀gbẹ̀rẹ̀ dá o máa yanjú ẹ̀ láìpẹ́ láì jìnnà kẹ́ bá ń kí wọn dáadáa o kẹ́ kí wọn kọ́ máa gbọ́ o ẹni mo náà ṣe o wọ́n ṣe mo dúpẹ́ o abẹ́ máa dúró jẹun ó dàbọ̀ o ẹ ṣe bá ń kí wọn iná ṣe ń wọn èmi nìkan tán tọ́pẹ́ wo Aláàjì Yunusa tí mo sọ wípé ó ń bẹ́gbọ́n ẹ̀ sọ̀rọ̀ òun ló ní kó wá já ẹrù fún wa òun ló ní kó wá já gbogbo ẹ̀ fún wa. mú mi èrè pọ̀ ilé ìpò. ìwọ náà rí bẹ́ẹ̀ ó pọ̀. tá à ń bẹ́gbọ́n ẹ̀ sọ tó yin irun ara tó ń rin ara tó ń re gbogbo yìí tó kó kalẹ̀ ràpàtà tí ò rọra kó jókòó síbi tọ́lọ́run lòun fẹ́ tó mọ́. ó jẹ́ ya bẹ́gbọ́n ẹ̀ sọ̀rọ̀ kó ṣe tiẹ̀. kí wọ́n ṣẹ̀gbọ́n mi. bá sọ̀rọ̀ kó ṣe ti bàbá yẹn o kò ṣe pọ́n dàgbà ju o kò ṣe pé nǹkan kan o ẹni tí ò fẹ́ kébi pa wá tí ò fẹ́ kíyà jẹ wá tó ń mú owó wá tó ń mú gbogbo ẹ̀ wá tó ń ṣe nọ́mà tó tún padà tún ṣe nọ́mà sí i ó yẹ káwa náà ṣe nọ́mà àbí ṣé tó bá fẹ́ yẹn ṣáàdì máa gbádùn. Ọlọ́run a máa gbádùn o ṣe èyí tí Aláàjì ò bá lè gbé sí ẹ̀gbọ́n mi máa fúnra wọn gbé sí. ìwọ ni kò ṣáà bá sọ̀rọ̀ má bá wọn sọ̀rọ̀ gbogbo òróró ni o kọ́ gbé rọra o ó pọ̀ eléyìí èlùbọ́ lélẹ́yìí wọ́n tún ti bá wa lọ. Màámi nǹkan tẹ́ ń sọ ni wípé kí n lọ kí Aláàjì sílé. bẹ́ẹ̀ ni. èmi ò lè lọ kí Aláàjì sílé o. kí ló dé tó lè lọ kí wọ́n sílé. mi ò lè fa arúgbó o. mo ló ti rárúgbó o lè fa Aláàjì arúgbó dà young man ni handsome man tẹ́lẹ̀ òbí wa kó tiẹ̀ ṣọkọ o ìwádìí olè bá Aláàjì olè fa arúgbó mo ló ti rárúgbó ìwọ kan ti fẹ́ rúgbó jà Aláàjì lọ ṣé òde rẹ̀ ni ṣé owó yìí kiri ó jẹ́ ìyá rọra jókòó ara ẹ̀ jẹ́ òun láti lọ dúpẹ́ ni torí wípé oore tó ṣe fún wa oore tá a lè gbàgbé ni wọn ò dẹ̀ ìdáwọ́ oore wọn dúró ṣùgbọ́n gbà tó bá súnmọ́ wọn orí á dúró ó dẹ̀ fẹ́ fìyà jẹ mí ni oúnjẹ tó jẹ nílé yìí láti jẹ tàwọn ọmọ bó ṣe jẹ ọmọ tó ti wá Aláàjì ló kó wá oúnjẹ ṣù òun dáta sí oúnjẹ ṣù òun fẹ́ yí sí o tún mẹ́wàá o tún sọ lé lórí àbí bẹ́ẹ̀ kọ́ núdùsì nìyẹn ṣé mò ń ta lórí igbá mi àbí mò ń ta aṣù lórí igbá mi ó kéwòn bọ̀ wá gbogbo ẹ̀ wá fún wa. Màámi tó bá jọ́ àkọ́kọ́ tẹ máa bá mi sọ lílé tí mi ní gbọ́ èmi ò ní gbọ́ sí yín lẹ́nu o. ó máa gbọ́ sí mi lẹ́nu tó ṣe ní gbọ́ sí yín lẹ́nu o. ó dìde wájú mi ó fi mílẹ̀ sórí ìjókòó fún mi tálẹ̀ tó gúnyán fún ẹ tó ní tọbẹ̀ òṣòro náà
mo ń bá ẹ sọ ohun tó jẹ́ pé a máa jẹ tá a bá fi jẹ́ èèyàn láyé ṣó fẹ́ ká kú sínú ìyà ni ó ṣe tó ná ẹwọ lè fa arúgbó lára eléyìí tí ó mọ̀ yàtọ̀ nínú Ghana àtọlọ́gbà kò burú ohun tí bá ní òṣèlú máa ṣe èmi mo bí ẹ̀mí ò kọ̀rọ̀ sí ìyá mi lẹ́nu mi dẹ̀ kọ̀rọ̀ sí bàbá mi lẹ́nu mi ò dẹ̀ tiẹ̀ sínú igbó ọ̀dọ̀ ni mo tiẹ̀ sí ọ̀nà tí mo tiẹ̀ sí fún mi arúgbó wọn fa arúgbó dà mélòó náà máa fi jù lọ ìwọ tó ní bàbà. Funmi má dúpẹ́ mọ̀ dẹ̀ dúró má bínú ti gbọ́. Ẹ má wọrí mà. Nǹkan tí mo ṣe pè é ni pé fún nǹkan tẹ́ ẹ̀ sọ nínú yàrá yín ni ṣe mọ̀ pé àjọfẹ̀gbẹ́ kóra wa ni kò sí nǹkan tẹ́ máa ṣe tí mi ò ní gbọ́ àbí nǹkan tẹ́ máa sọ tí mi ò ní gbọ́ èmi náà dẹ̀kẹ́ náà sọ́tẹ́mi náà máa sọ ní yàrá mi náà tẹ́yìn náà ò ní gbọ́. Kí ni ẹ mà? Pé mọ́mì ni pé kò fàgbàlagbà. Ẹ̀yin náà ti ẹ̀ gbọ́ mọ́mì ní kí n fẹ́ arúgbó ṣé nígbà tí mo rí ọmọdé ńlẹ̀ tí mi ì fẹ́ ọmọdé wọ́n wá ní kí n fẹ́ arúgbó mo ṣe wà yóò ti sún mi o. Kò sí nǹkan tó burú ń bẹ̀ ṣé o mọ̀ pé àwọn mọ́mì ẹ̀ wọn ò lè rí gbóńlẹ̀ kí wọ́n tiẹ̀ sí àtẹ̀gbé mi níbọ̀ lásán lèmi jẹ́ sí ẹ̀ èmi tẹ̀lé tiẹ̀ sí gbó àbí bẹ́ẹ̀ ni bá tó wá nípò lè fàgbàlagbà jọ má bínú ọmọdé wo ló wá fẹ́ rí ẹ tó fẹ́ fẹ́ ṣé o mọ̀ bó ṣe rí ni ìwọ Oluobe ìwọ òbẹ́ǹtẹ̀ torí bákùtù ìnáwó. Àǹtí ẹ tún bú mi náà ni. Ó jọ wọ̀n sẹ́mi àti ẹni ṣó máa fi rẹ́ ewé mi ni. Àǹtí ẹ ṣe gan ni mà. Wọ́n ṣe kí ni orí bó ṣe rí. Ó tọ̀rọ̀ tẹ́lẹ̀ má dàbí sọkúsọ ni ẹ̀rí bó ṣe rí òbẹ́ǹtẹ̀ Oluobe ìwọ ló mọ̀ ó kù sí ẹ lọ́wọ́. Ní gbogbo ènìyàn ń jẹ́ lẹ́nu èmi kọ́ ṣá mo dára mi mo ní ṣe ká kú. Kí ni gógógógó tó orí tó fi rò pé Fẹ́mi lè máa parọ́ fún ẹ Fẹ́mi ni wọ́n ń dáùtù bẹ́ẹ̀ yẹn ló wá gbọ́ gbogbo ẹ̀sán kan ló pàtàkì ẹ̀bẹ̀ pọ̀rọ̀ gidi kan ni ọ̀rọ̀ tó ń sọ yìí kò lè tó yẹn Fẹ́mi òun ṣe oníkòtòkòtò tó bá mọ̀ òun kan jẹ́ láyé ẹ̀ ṣorí Fẹ́mi tó fi ń wò yẹn ẹni obìnrin kò lọ́nà tó níbílẹ̀ yóò jọ ọkọ ẹni ajálẹ̀ nínú àwọn obìnrin máa ń round ẹ̀ wọ́n máa ṣe sí wọ́n máa text ẹ̀ wọ́n máa gbé nǹkan wá fún wọ́n máa ṣe wọ́n kàn máa yín mú sí wọn ní pé Fẹ́mi òun ṣèyàn bẹ́ẹ̀ kó dẹ mọ̀yàn tó kò ń parọ́ bí nǹkan bá ṣe rí ló ṣe máa ń sọ but why tó fẹ́ lọ subject ara ẹ̀ sí bully táwọn Yorùbá wà ń ta tó ń bully ẹ̀ tó ń sọ kọ́tọ̀kọ̀tàn ṣé ó mọ̀ kó tó ń jẹ́ beauty ṣá beauty is in the eye of the beholder now kò ṣe dìgbà tó bá ń di wípé àwọn ará àta kan wá fẹ́ máa bring it down kí wọ́n náà máa wá lọlẹ̀ nítorí nǹkan tó ń sọ. You are a very beautiful lady. Fẹ́mi rí nǹkan tó ń sọ ó rí ẹwà ó recognize ẹwà ó mọ̀ wípé you are beautiful inside out kò tán ẹ o mo dẹ̀ máa fọlọ́run bẹ̀ ṣé gbogbo tó bá sọ pé òun fẹ́ trust the process kò èmi mọ̀ pé ṣé pé ẹlẹ́tàn yẹn kì í ṣe ẹlẹ́tàn just trust the process tó bá díwọ̀n náà bá like ẹ why not. Nítorí pé mo mọ̀ pé ẹ̀yin àti wọn náà ẹ mọra yín dáadáa náà ló jẹ́ kí n wá fi lọ yín. A close ara kan tó yẹ ká close ni wípé olóòótọ́ Fẹ́mi ṣórí Fẹ́mi tó ń rí yẹn is a very honest guy o má jìrì ẹ I go lie for you ṣórí ikọ̀ tó bá ti sọ fún ẹ gbà bẹ́ẹ̀ kò sí rọ́ńbẹ́ ó honest gan ni kò tán ẹ̀ you are beautiful. Ọ̀rẹ́ mi ń kọ́ mà. Ó ti ń bá school activities ẹ̀ kiri ṣórí week wọn next week fún so busy but by next weekend ó máa ti fẹ́ ṣetán. Bọ̀ ṣé kò wá ní máa bínú pé èmi àti yín ti wá close báyìí. A bínú pé àwọn méjì ti close. Èmi wò pé bí ó máa jowú. Pé mi ló ń sọ̀rọ̀ fún òótọ́ ìyá ṣé òun mọ Fẹ́mi ni ẹbí mi ni mo mọ̀ tẹ́lẹ̀ àti ẹ̀rọ bá wá close dọ́tọ̀ lọ kí ló bá dì mẹ́ a ti wá àtòhún àbúrò mi lẹ́yìn méjèèjì so kò lè sọ pé kí ló fẹ́ máa fa jealousy nù yẹn kọ́mọ fi tí wọ́n gan wọ́. Ṣé mà. Yes ma. Mami.
Kí ló ń ṣẹlẹ̀ báyìí kò sọ́jà? Ẹ ká ata kọ́kọ́. Ìwọ nílà ka ẹ̀. Ìwọ náà rí pé láti gbàjà jókòó báyìí. Àárí nǹkan ta. Ìwọ̀nba pé ṣeré ta tó rówó fi ṣe. Ààrẹ ní bèrè pé kí là ń tà. Ìwọ lọ́pọlọ ọmọ tó ń ṣe. Ẹgbẹ́ ẹ̀ ló jókòó kalẹ̀ ràpàtà síbẹ̀ yẹn. Ojú kan ló ti ń ṣẹ̀wà látẹ̀kọ́ kò ṣàtọ̀. Màmá ẹ̀ wo ló ń pè tó sọ ọkọ̀ látàrọ? Àbó òrí pé kò sọ́jà. Ohun tábùrú ẹ̀ sọ yìí, ìwọ ló yẹ kó ní làákàyè. Ṣùgbọ́n ò ní làákàyè. Ọlọ́run máa ń ṣe lẹ́ni tó ṣàwáyé ṣá. Èmi ò mọ̀ ta fẹ́ ṣe o. Ó ń bèrè dòdò kò sí. Ìwọ̀n bẹ́ẹ̀ wà tó kù náà nìyí. Ìwọ̀n bá ráìsì kóńgò ta sí ààrẹ ní bèrè kí là ń tà. Fífò gan fùfú ìbáyà taná láti gbà. Tábà ta lé ni ó máa bàjẹ́ lọ́la máa dànù náà ni. Ẹ wo, èmi ò mọ̀ ta fẹ́ ṣe báyìí o. Ibi tẹ bá máa wówó lọ bẹ́ẹ̀ ṣe máa ṣe báàrù lẹ máa lọ gbà ní. Bí ẹ̀jẹ̀ máa lọ máa tọrọ ẹgbẹ́ fún wa ní tọrọ ẹ̀ fún wa lépè nìyí. Bá ṣe máa rówó. Màámi, ṣé kì í ṣe pé ní ká lọ ṣe alábàárù nìyẹn? Ìbàdàn kan. Èmi ò lè ṣe alábàárù o. O lè ṣe alábàárù. Ẹgbẹ́ ní kò wá bí gbà. Bọ́bá lè ṣe alábàárù. Ṣé kí n kú fún yẹn ni? Ṣé kí n gbìyànjú ni? Jọba mi gbé wà bí tó bá ṣe alábàárù. Gbogbo gbé wà fún mi jàre. Ìwọ̀n owó ìràn tó fún lé náà nìyí. O lè ṣe alábàárù. Alábàápé ló fẹ́ ṣe. O mọ̀ tó bá lè ṣe alábàárù. Wọ́n fi gbà lọ́dọ̀ mi ni. Ṣé mo máa kú ni? Bí ìgbìyànjú ni. Ìwọ̀n bá ti lè ṣe mò ń ṣe. Ó jàre. Ṣé máa pa mí? Ṣé kí mi lọ báyìí kí n. Ìwọ lọ báyìí kó lọ gbà báyìí. Gbogbo gbà báyìí gbọ́. Orí. Bàbá yìí bẹ́ẹ̀ ni wọ́n fẹ́ gbà. Ìwọ gbà báyìí tiẹ̀. Wọ́n gbà báyìí tiẹ̀. Kókó rí bọ̀bẹ̀ yẹn kó máa bá tiẹ̀ lọ. Wo wá padà tiẹ̀. Ìwọ ọmọ bá wulẹ̀ náà lọ ti kọ́kọ́. Ewu kí ni mo lè wọ́n lọ? Ìwọ mú wálé. Òun ni orí kọ̀ọ̀kan ṣe kan àríkọ́kọ̀ tó mú wá. Kò rí pín ní mú wá. Akọ̀jókòó rà bàtà ni. O jẹ́ kóun lọ. Kó lọ ṣe ìwọ jókòó tiẹ̀. O máa jókòó rà pàtà àyà kalẹ̀ sí bíbá yìí kó rí kò ṣe fún. Mi ti ẹ̀ mọ reason fi jẹ́ first born. Orí wọn ò rí lè pé bẹ́ẹ̀ yẹn náà. Wọ́n dáfì. Ó jí mi. Ìwọ náà ní kò jí mi. Gidi. Mi ò mọ̀ tó mù. Mi ò mọ̀ tó ń kọjú wálé ayé fún. A ti dúró kóun tiẹ̀ jábì bẹ́yìn. Wo ọmọ dáadáa ni wọ́n ń ṣe dáadáa. Ilé ní kò ṣe ṣe ìwà yẹn kẹ wá tọ́nà sómi láti ṣàtọ́kẹ̀dá sórí iná. A máa jẹun, a máa ṣe gbogbo ẹ̀ náà, mélòó náà ló máa kù. Ọlọ́run jẹ́ arówó sí kó ṣàmù ó wálé. Wàláhì ó ti rẹ̀ mí gan ni. Ẹlú ọba. Ọlọ́run ṣàánú fún mi o. Mo ti ń bọ̀ náà kí ló máa ṣe ẹ̀. Mo ti ń bọ̀ mo ń ra nǹkan náà ọjà ni má jẹ́ kára ẹ máa gbóná jù. Túndé ẹni ọlọ́jà àtàǹtì ìjàre ẹ fún mi ní crayfish. Ẹjọ́ mo dáràn ẹjọ́ jẹ́ ìtọ́lá mi rẹ̀ yẹn dà níbo ló gbà báyìí ó ti bẹ̀rẹ̀ o. Ọba fún mi lẹ̀ lọ sí nílẹ̀ ọ̀rọ̀ sí mi lẹ̀ jàre mọ̀rọ̀kọ̀ mo dáràn ẹ lọ tẹ́lẹ̀ mi láǹtì yẹ gbèsè mo dáràn yẹ mọ̀rọ̀gọ̀ àǹtí ọmọ ọba yẹn fún mi bá. olórí burúkú náà sọ pé díẹ̀ tí ni wọ́n ọmọbìnrin fẹsẹ̀ máa ń wù wáyé nìyẹn ìwà òsì tẹ máa ń wù nìyẹn ó lè báwo ló ṣe ni tí mi dẹ̀ yọ̀dẹ̀ disappear mọ́ mi lójú bẹ́ẹ̀. Ẹ má bínú mi ìṣòlè ńgbà tí mi rí náà mo ṣe ní kí wọ́n dúró dé yìí síbi mọ́tò yín. Ìgbà tó rí ni wáyé tí wọ́n ṣe máa fásitì jẹun tó gbọ́jà lẹ tó gbáwùlẹ̀ lórí lọ. Ẹ má bínú mà. Wáyé tó ṣe máa fásitì jù mí lọ ṣe bí o lè dúró dè mí tó gbé mo ra nǹkan bẹ́ẹ̀ ẹ pé mo rí ìsìnkú kan lọ́wọ́ o lè dúró dè mí ni. Ẹ má bínú mẹ́jọ tó yọ lọ ẹ má bínú. Tọ́ba ti fẹ́ jalè ṣe yẹn máa ṣe blébléblébléblé káàkiri. Ẹ má bínú mẹ́jọ ẹ má bínú mà ẹjọ ẹ má bínú mà. Ẹ jẹ́ kí n bá yín gbé sí. Ẹ má wọrí orí tó fẹ́ jà mí lólè kí n má fún ẹ lówó. Níbo ni kí n bá yín gbé sí mà. Má wọrí sábà mi filẹ̀. Ẹ ṣé mà ẹ ṣé gan ni. Tá gbé owó ẹ lọ́wọ́ mi àbẹ́lẹ̀ olówó ẹ gbàgbàgbàgbà má lọ. Ó ti rẹ̀ mí. Ó ní gbé fáńgò rẹ̀ àbọ̀dá àṣì. Ẹ má bínú mà. Ẹ ṣé mà. Má lọ bọ́dà lọ́ra kí ni. Ẹ bá fẹ́ ṣojú kòkòrò ẹ fẹ́ jalè òṣì. Ìṣòlè. Ó máa fúrò lẹ̀. Ìṣòlè ọ̀rọ̀
jọ kọ́kọ́rọ́ àdúrà yóò mú wá wá ìkọ́kọ́rọ́ ní ọba ìbò ní pàtó pẹ̀lú àwọn ilé fún mi ẹ bá mo ti wá fún mi báyìí. Funmi. Wàá tí n bá rí ẹ pé òun lọ ṣe ṣé ó máa dágbére. Actually mo ò ti lọ ní náà. Tí n bá máa lọlé mi ò ní sọ fún ẹ ní. I will tell you, and besides èmi ni instructor bí báyìí everybody máa ń lọ kémi tó lọ. Mi ò mọ̀ pé you were around like I said. I didn't know you were still It's okay. Congratulations. Congratulations about what? Funmilayo bò mí lọ́wọ́ náà. Congratulations. Okay, what is it all about? Mo ní deal kan fún ẹ. O ní deal fún mi? It's a dance competition. Actually, ọ̀rẹ́ nìkan ló sọ fún mi nípa iná. Ìgbà tó sọ wọ́n wò mi ní pé ta ló yẹ kí n pè fún deal yìí that is capable of handling this thing. Funmilayo. Nǹkan tó wá sí mi lórí nìyẹn, ìwọ ni right person for that job. Ṣé èmi tí mo tóbi yìí èmi ò lè jó mi ò tó mo lè ṣe. Fìyẹn lẹ̀ nísòro ṣé òun yẹn apá tí tóbi ni o tí ìwà àwọn tó tóbi báyìí tó ní flexibility. See, it's all about flex. I'm telling you, I'm not joking. It's all about the flexibility. So bá máa ń ṣe gbogbo àwọn workout o mọ̀ tá a ṣe máa ń ṣe gbogbo àwọn jumping jackets and you go like this, you come this way. Hey. So see, by the time you put all those things into perspective, you get it. Èmi ò pé mo lè ṣe ní dance competition because you know I'm big and. Funmi, ṣé mo yẹ tó wà ń bẹ̀? It's a lot of money. I understand. And you stand the chance. See, you know that I am your instructor, right? Tí n bá rí pé o ní potential yẹn, mi ò ní fi lò ẹ́ náà. Anyways, I'll think about it, Mama Ro. Let me lọ jọ orí Ọlọ́run. Ó dà pé fìlà ẹ̀ ti affect ẹ. Maybe you should remove that thinking cap. Fìlà ẹ̀ ló máa jẹ́ kó think jù. Any little thing you will come back. Any little thing you think about it, I want you to focus on this thing. This is, see, lifetime opportunity. Listen, show pay me serious by. This is very important. I need you to pray for it. See, èmi àti Elijah máa ṣe 2 weeks la fi máa ṣe training. I assure you will win it. Okay, Motiba, I'll think about it. Femi, think about it. In fact, there's nothing to think about. Máa lọ lẹ́sìn kó lọ máa prep. Gbogbo àwọn kinní tó máa ní, gbogbo àwọn costume yẹn, put them together. So don't for me, don't think about it oh. There's nothing to think about oh. So hey God. I'm participate. We must win this money. Eh? Ṣé nǹkan tí mo sọ fún yín kẹ́ máa ṣe nìyẹn? Ìgbà mélòó ọ̀rẹ́ mi? No, ìgbà wo ló máa fi register dance rehearsals nísinsìn? Ìwọ tí mo dẹ̀ mọ̀ yìí ó máa tètè grab bẹ̀ sharp. Ṣé wọn náà fẹ́ kí n apply fún ni? Èmi kẹ̀, o tún gègé sẹ́yìn. Torí mo forí sí, mo fẹsẹ̀ sí, mo fi gbogbo ara sí pàápàá. Jọ ṣé sista mi ò fọwọ́ sí ni? Wọ́n fọwọ́ sí. Kí ló wá ń sọ? Kí ló ń sọ sórí competition yẹn wo ló máa gbé first lágbára Ọlọ́run? Nítorí pé ibi téèyàn ò lọ ní òkè ń dé. Opportunity comes but once. Good. Eléyìí tó dẹ̀ wá yìí ò ní overlook ẹ o. You have to grab it ni. Ṣó ti gbọ́ mi? O ṣé gan ni ọ̀rẹ́ mi. Yes o. O ṣé gan, mo really appreciate ó dẹ̀ kú gbogbo gbà mí. Mo really appreciate gan ni. Àdúpẹ́ ara ẹni. Sórí not under my watch ló máa lose ele. O ṣé gan ni. Àdúpẹ́ ara ẹni jẹ́ lọ mú fóònù mi ó rí mi. All right. Mo ń bọ̀. O ṣé gan ni. Just pray everything will be fine. Mani kò sùn irọ́ ni mo pa. Hello? How far? No. Funmilayo. Mo ti máa ń sọ fún ẹ má worry tó bá ti dọ̀rọ̀ owó gbàgbé ẹ̀. Tí wọ́n bá ti ṣe tèmi, èmi náà máa ṣe tiẹ̀. Ó ti yẹ everything are fine. Ó yá jẹ́ kí n sọ kọ́kọ́ fún ẹ. Ṣé o mọ̀ pé torí ti tiẹ̀ ni mọ́mí ẹ ṣe wà mẹ́ẹ̀? Tí o bá ń ṣe torí ti tiẹ̀ máa ti lé yín dànù. Ó ní 1 month lásán béèyàn jẹ mí lówó 2 weeks gan máa lé dànù. Ìwọ ni ọlá tètè ń gèrè lálámùfín mú mi lágbàdá. O mọ̀ ni yes now ọlá tí ẹni mọ́mí ń jẹ if not àwọn kẹ̀. Má worry. Ẹ ṣe ó yá tó bá ṣe tèmi ẹ lè dúró wọ́n yẹ. You need money. Mo ní kò yí máa sọ pọ́rọ̀ owó kọ́kọ́ gbà sórí anything about money kọ́kọ́ gbà pé ẹ̀ náà. Okay tèmi ò bá ní máa tọwọ́ bọ́nú ọjà ìyàwó mi máa fún ẹ lówó. Kí la ti ń ṣòkú lọ́rùn? Ìwọ ṣáà ṣe tèmi gbàgbẹ́ tá a bá ti ń jọ ohun tí làgàlàgà wa tó ti ń wọ lògólògó wa tó ti yẹ kó sin tí mi ò lè ṣe fún ẹ. Ok tó bá ti ń wọnú
Ọlọ́run. No, má fún mi nìyẹn. No. 4 months kẹ̀ ṣáwọn ọlọ́kọ́lé fún wa ni. Tí gbogbo èèyàn máa ń jẹ wá ní 4 months, kí ló fẹ́ kù? Èèyàn tó jẹ́ mí 1 month gan mo lé dànù. Má ṣe èmi kọ́ ni mo kó bá yín. Kí ló fẹ́ fa gbogbo rubbish yẹn? Can you imagine? 4 good months kẹ́ má sanwó fún mi. That's so bad. Fáwọ́rajà òbó ṣe ń mí òbó ṣe ń làgùn lórí ìgbésí ayé ọmọ ọlọ́mọ. Kí ni yẹn? Ọtọ́ ṣe ẹ̀ wá ń lọ ráì kó ṣe tiẹ̀. Ọmọ tí mò ń kí fún. Kí ni mọ́? Mo ní mo máa pa gbogbo everything máa lé wọn kúrò nílé òní wọn kí ni wọ́n sọ. Dúró jẹ́ ẹ̀rí fásitì ara mi ọ̀fẹ́ rántí bọ̀. Ọ̀sọ̀rọ̀ mi lẹ́ẹ̀kan pé ẹ̀yìn bí ọba ní owó ní ọwọ́. Mo ní kí ni yẹn? Ṣé bí ẹ nǹkan? Ọlọ́pàá bàbá lówó lọ́wọ́ pé ó mọ̀wó nínú ọjà ìyàwó rẹ̀. Irọ́ mo ní bó ṣe wà yẹn pé ìyàwó mi gan ṣiṣẹ́ fún rẹ̀ pé ó mówó nú ọ̀rọ̀ kò disturb mi ó náwó pé mi gan mówó nú ẹ̀ mo náwó òun wá sọ fún mi òun lápá kò lè sanwó lé. Òun ò lè sanwó lé. Mo sáré kówó mi ń dín Fawasi ò sì bẹ̀rù. Níbo nìyẹn? Mo sáré kówó mi ń dín nọ́mọ̀nọ́mọ̀ láàrin èmi àti ẹ. Mo mọ̀ pé béèyàn bá jẹ owó ilé ọ̀sẹ̀ méjì ká tó wá sọ kóṣù kan ó ti pè pé ẹ̀gbọ́n rẹ ó ti parọ́ olórí ibùtọ̀ mọ́ ń pa bọ́sùn mọ́ pé ẹ̀gbọ́n rẹ ó ti pè láti Amẹ́ríkà pé kọ́ ọ lọ́ọ́ lé wọn ó ti mọ bó ṣe lé wọn torí pé ọ fẹ́ gbẹ lómìn bẹ́ẹ̀. Á bèrè pé èèyàn jẹ owó ilé oṣù mẹ́rin. Kí wá ní ibi tí wọ́n ń lọ báyìí? Kí ni tùkìlá bá tì ní o ṣe máa ń láìka wo fasáìsì gan-an ó sì sọ pé kí mi lọ́mọ dáyẹ̀tì. Èwo ní gbogbo wèrè tó ń bá mi sọ kí leléyìí ní ìsìn báyìí à ń sọ̀rọ̀ àwọn èèyàn jẹ mí lówó ìwọ tún dà mí láàmú. Àwọn èèyàn jẹ ọ lówó ní sùúrù ṣebí mo wá fẹ́ ní conversation pẹ̀lú èèyàn nọ́mọ̀nọ́mọ̀ ẹni tó bá jẹ́wọ́ lélẹ́yàn ní conversation kí ni nọ́mbà máa ń ṣe wá lọ́wọ́ rẹ̀. Wọ́n jẹ́wọ́ ná ìgbà tó jẹ́wọ́ ná yẹn ni wọ́n fún mi nọ́mbà ẹ̀ tó sọ pé wọ́n sanwó ná tí mo fi ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ náà. Owó ilé àtọwọ́ ná wọ́n jẹ́wọ́ ná ni wọ́n tún sanwó ilé tó tún fi bọ́ ọmọ sọ pé kò ṣe tiẹ̀ kò sí wàhálà continue ṣe bọ́ fẹ́ ṣe. mo fi gbogbo ẹyẹ náà jẹ ìwé ní kàn sí wàhálà kò sí kankan sí nǹkan kan èèyàn fọmọ oko ni àbẹ̀wò ni wèrè kò sí wàhálà gbogbo ẹ̀ ní combination sàn èwo ni wèrè gan. Ní tó fẹ́ ṣe nu. Ní tó fẹ́ ṣe nu covet it. Bọ́ ọ bá pè láàárọ̀ làbọ̀ bá jí pè mí lọ́mọ àlẹ́ yìí. Kò sí kankan tó fẹ́ ṣe jà. Kí ló ṣe kí ni aláìsè jí tí gbọ́ bí ń dáná kan kí ni ẹ̀ tún rúwé kí ni pọ́ lẹ́rìn. Má bínú o ti mú mi. O ti mú ọ. O ti ọwọ́ mi rè o ti mú mi. Dákun láàrin ìyàn àti ẹ̀ yóò ti tẹ́lẹ̀ tó ti ná fọmọ. Náwó púpọ̀ fún. Bí èlò. Yàrá bíi 445 náà ni máa ń fún. Ló ti ná fún láì mọ iye ìgbà nínú owó ọjà mi iye sọ pọ́blẹ́mù ọ̀yá sàkáǹtì rẹ̀. Sísísí bóyá sísísí. Kí ni ṣáà nẹ́tíwọ̀kì yóò máa dà. Nẹ́tíwọ̀kì yóò dà. Látàárọ̀ náà. Nẹ́tíwọ̀kì ilé tiwa náà lè dà. Ẹ jẹ́ ọjọ́. Ọ̀yá má jẹ́ òpé má jẹ́ òpé. Má jẹ́ òpé sẹ́yìn 1424. Farabalẹ̀ náà àti ìṣí àpò tí ń pe fọ́nfọ́n péré. 4 months. Okay. 1424567 05. 114. 05. Oya dapa 09 lọ́tẹ̀. 05. Dapa 09 ní sẹ́kẹ̀ sẹ́mi àti ẹ. Dapa. Òun rè 5 ni. Oya wà ń tẹ̀ wò mí àti gbogbo tó ti náà fún ni o. Wáyà ọ̀pẹ súpò àtẹnikẹ́ni ń fi tẹ̀ ọ̀sẹ̀wọ̀n. Ó ti lọ. Ó ti lọ. Yan tó mọ̀ sí yàn mọ̀ gbérí o ẹ̀lẹ̀. Lórí burúkú ǹdẹ̀fẹ̀ yàwó pàmpé yẹn ọlọ́ lórí burúkú owó olówó gbèsè ní pa mi báyìí wọ́ lọ gẹ̀ẹ́tì mi. wò Funmilayo àbí Funmilọ́lá ó máa fún mi tán ni o ọlọ́run eléyìí sọ̀rọ̀ tútọ̀ díẹ̀ o máa wọlé agbájẹjẹ ilé agbájẹ gbọ́ ọ̀dẹ̀ nìwọ náà a tún sọ̀rọ̀ o tún gbére àbẹ̀rù gbére wo wá léèyàn wá kó sí báyìí wọ́ ọlọ́run máa wọ̀rí máa wó díẹ̀ jẹ́ gí ẹ fagí ẹ máa fi irun pákó máa jẹ́ máa gbé mi owó tí mo ná yìí ó yẹn dùn mí sí wàhálà. Géètì ọ̀hún tẹ̀ ti sí fúnra rẹ̀ yín ọ̀kan mi. Ìyá yín dà ìyá yín kí ló dùn ní ọ̀sán ìyá ẹ̀ dà wọ́n sí lé ó tiẹ̀ ti dà bọ́báyì ìwọ gan mọ́ rí bọ́báyì. Jọ̀ọ́ mo fi Ọlọ́run bàbẹ̀ ní inú ilé yìí sẹ́ẹ̀mọ́ iye ìgbà tó yín ti dì. láti tó oṣù mẹ́rin mà. Oṣù mélòó? Mẹ́rin. Láì sọ tàjé kí ló dé ẹlẹ́bàá arú blọ́ọ̀kù lẹ́yìn ni ẹlẹ́bàá akọ́ lẹ́yìn ni
ṣé ìwà mẹ́gbà tá à ń kọ́ lè bàbá tí wàá sọ̀rọ̀ adé agbójúlógún tí ó fi rẹ̀ fún síta kí n tiẹ̀ kí ló dé ẹ̀sánwó ilé sórí mo sì mọ̀ pé torí ìwọ yìí ni bí bá ṣe rò torí ìwọ yìí bí bá rò torí ẹ̀ lè kó nílé láàárọ̀ yà tí ò ní nínú àwọn àtọ̀ kí ló dé kí lọ́kọ̀ mi fi ẹ̀ńtá ìsì ẹ̀ gan kí ló ṣẹlẹ̀ sí àwọn ọkọ̀ mi sọ̀ wúra rẹ ni búfalo àtẹlifáǹtì bó lè ṣe jọ fẹ́ mọ́ ọdún bó lè ṣe jọ fẹ́ mọ́ wà pẹ̀lú ara yín kí ló dé ọ̀fẹ́ kọ́lọ̀ ní ọ̀la ni orí ẹ̀ burú ni ọ̀sì èrè ni mo fọ́ ọkàn ni kí ló mọ̀ kí ló fẹ́ mọ̀ ké kí ló tọ́ bẹnu jẹ́ wọ́n mo fẹ́ ràn sí ìyá rẹ̀ mo fún yín 6 days péré sórí ọkọ tó ní ìdí sọ pé kẹ́ mọ́ sanwó lé tó bá pé 6 days ní tẹ́pà kò lè mo fi Ọlọ́run ọba tó dá mi búra sí àtòun àti ìyá rẹ̀ gan mọ̀ pé àwọn ò lè dá mi dúró torí yín lè yín gbàgbé pé torí pé jẹ́ láńlọ́ọ̀dù láńlẹ́dì lèmi náà láńlọ́ọ̀dù sì lèmi náà báyìí mo ṣe dúró yìí sọ fẹ́ gbọ́ mo fún 6 days 6 days má kọjá tẹ́pà kò nílé bí ẹ bá kò nílé mo lè gbẹ̀mí rẹ kò sí tí ì lè ṣe fún ọ kí ló dé ó lọ sọ àṣẹwó kí ló dé kí ló fi ẹ̀ ń tá ìsì ẹ sọ̀dá tó mi gbogbo ṣe rí sọ̀dá tó mi ni ẹ̀rọ jẹ́mọ́ jáde mọ́ ọ̀hún kí lórí èwo lórí burúkú fọkọ mi lẹ̀ o mo wá bẹ̀ ọ́ ni èyí tí ìmọ̀ tó fi lè mọ̀ tán fọkọ mi lẹ̀ mọ̀ sùn mọ́ bó bá ti pè ọ́ báyìí kọ̀ ọ̀bẹ ọgbọ́ mọ́ rẹ̀ sí ìyá ẹ̀ mọ́ rẹ̀ sí ìyá fọkọ mi lẹ̀ olóso bó ṣe rí ọ̀fẹ́ kọ́ lọ ń bẹ̀ lọ́bẹ̀ òfò kí lọ ń bẹ̀ mí fún èwo ni méjèèjì lọ ń bẹ̀ mí fún ṣé ti lè tẹ́ ẹ̀ràn ti sanwó rẹ̀ ni àbí tọkọ mi tó fẹ́ mọ yọrùn. èmi kó àwọn ló ń sáré tẹ̀lé ni. àjèrè ọkọ mi já àyá tí ń bẹ́ tẹ̀lé ọkì bó ló ṣe rí ṣe ṣàìṣẹ́ẹ̀tì ní ọ ni tí ó fi mọ sáré tẹ̀lé ọkì ọ̀wọ́ rẹ ni okú 16 18 ní ọ kíni aṣọ lè bàbá mi lára rẹ kí wọ́n ní kíni sáré tẹ̀lé ọ sí ìmọ̀ bó ṣe rí olóòsì ó gbé kò sí nǹkan lórí kò sí nǹkan ó ní yọ tẹ̀lé òun kì í lé ọkùnrin gùn lójú ẹ kú òun léyìí ọlọ́wọ́ bí ọlọ́bẹ̀ òfò ọwọ́ wèrè ni kí ló ń bẹ́ mi sí kí ló ń bẹ́ mi ló sì ń rà sẹ́jíṣẹ́ fún ìyá ẹ. Femi try to understand nǹkan tí mò ń bẹ̀ ẹ́ sọ ṣórí èmi àti ẹ àtijọ́ jẹ́ ọ̀rẹ́ ju ká máa drag nǹkan tí ò tó mọ́ra wa lọ́wọ́ lọ náà sì ní lọ sí competition ìwọ náà fẹ́ lọ fún competition ṣé wàá dákájọ máa drag nǹkan tí ò yẹ ká máa drag mọ́ra wa lọ́wọ́ ó ṣàmọ̀ pé nǹkan tó bá jẹ́ ti tèmi ti tiẹ̀ náà ni nǹkan tó bá lè jẹ́ tiẹ̀ náà tèmi ni àbí kí ló feel. nǹkan tó sọ yẹn náà èmi náà ti ń ro ọ̀rẹ́ mi mo ti ń ro dáadáa mo like nǹkan tó sọ pé nǹkan tiẹ̀ nǹkan tèmi ni nǹkan tèmi náà nǹkan tiẹ̀ náà mo ti ń ro pé at least tó bá gbé second tó gbé third or tó bá gbé 10th kò ní mind tèmi bá gbé first so that owó yẹn tá bá pín ó sì wà láàrin ara wa ṣó get mi ọ̀rẹ́ gbẹnu ẹ sàn kémi gbẹnu mi sàn. ṣó mo gógóró ni. palm wine ni mo mu. really? Wow kò ṣe fọ̀tẹ̀ o ṣé mo pẹ́ mi ní ká blame èmi tí mo pè é sí ìgbà tí mo ń bẹ òòjọ́. ọmọ pọ̀ ọ̀dàlẹ̀ ọ̀rẹ́ ni ẹ́. mo ṣe ń sọ fún mi pé kèmi gbé second kí wọ́n gbé first làgọ́ orí pé bí wọ́n bí mi pé mi gbé fifth. ṣé o mọ̀ pé mo láìkí ẹ̀ gan bí òun náà ṣe fẹ́ rí fún mi ṣe bí. àbí bẹ́ẹ̀ kọ́. ìjọba máa wọ̀ rí gẹ́gẹ́ àsìkò kọ̀ọ̀kan kúrò nígbà yìí. ìwọ náà lọ́jọ́ kúrò níjà rẹ. ẹ bí ọ̀dàlẹ̀ ọ̀rẹ́. gbogbo èrí wo nǹkan náà. wá bá mi sọ nọ́ńsẹ́ǹsì. èmi ni mo fọ́kọ̀ náà èmi ni mo pè é síbi tí mo bá ẹ sọ̀rọ̀. perfect wisdom really àwọn ọmọ ìka mi ṣá kí ni mo fẹ́ ṣe báyìí eléyìí tó ti improve smart yìí I have to be smarter àbí kí n lọ kọjú ọmọjọ́ ni pé kí n lọ kọjú méjì kò kúkú nímọ̀ tí wọ́n kàn ti di ọjọ́ rẹ̀ báyìí máa kàn dé mo lè bẹ̀rẹ̀ pẹ̀lú bàtà ṣá mi lè fi bàtà mi kí n mú bàtà kí n mú wọn bírèkì ṣá òbí mọ̀ máa kàn. ní sòrò má jẹ́ kó tí mo jẹ́ yẹn sí wàhálà ọba mi bẹ̀. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé? Kí ló dé tàbí wọ́n pọ̀? Tó jẹ́ tí gbogbo ara ẹni gbẹ́dùn. Lórí kí ni? Mami, competition tí mò ń lọ ni mò ń rí house fún. Competition wèrè wo lọ tó rí house fún? Àlọ́ tí ẹ gbọ́ pọ̀lọ ẹ̀ka ẹ̀kú tí èrò kò gbogbo èèyàn máa ń wo nǹkan tó fi tèèyàn téèyàn lè ṣe ni. Competition wèrè wo ló ń darí ẹ láàmú tó máa lọ tó jẹ́ wípé kò sí tó fẹ́ mú bọ̀ bẹ̀. Inú bí màmí.
má bínú ọ̀rọ̀ má bínú lọ́rọ̀ tó wà lẹ́yìn ó dẹ̀ mú gbogbo kíní òṣìlẹ̀ wá lórí ó bẹ̀rẹ̀ sí ní pariwo ìyàlẹ́ wá lórí pé ó fẹ́ lọ competition wọ́n tó lọ competition náà dà kí ló fẹ́ mú bọ̀ bẹ̀ òfu ọjọ́ kejì ọjà ni ó lè rí nǹkan kan mú wá. ẹ pé kọ́ wọ́n rẹ̀ ṣé bẹ́ẹ̀ náà wá ń bẹ̀ ni mo ní kó wá ṣe oúnjẹ fún mi ó wá fi mí jó bí. Come and do my food for me. Yes, ma. Very stupid. Apatiri awo àdálá ajagunlawo ìlàkọ̀sí apálára awo ajé òkúkú lísọ̀ ajé afọwọ́nkọsà olórí abẹ lọ́jọ́ tí àwọn ayé fọwọ́ òdì hàn ìwọ Funmilayo àti ìyá rẹ̀ tẹ́ ń fi ọgbọ́n ìwẹ́ gba owó lọ́wọ́ mi tẹ́ ń fi ọgbọ́n gba ẹrù lọ́wọ́ mi bá a ṣe gbọ́n nílé ọkọ bẹ́ẹ̀ la gbọ́n nílé lárìnà mo pè ẹlẹ́dàá wọ fún mi lónìí kó o sáré tètè wá jẹ́ mi Funmi ọmọ Làbákẹ́ o Funmi ọmọ Làbákẹ́ o Funmi ọmọ Làbákẹ́ o káàbọ̀ ya tẹ́rí ẹ kó gbà á. Mi ìgbà. Tẹ́rí gbà á. Mi ìgbà. Mo ní kó tẹ́rí gbà á. Mi ìgbà. Every day we make decisions about what we wear and how we look. You said these decisions help us to make the individuals we are. My love. The love of my life. Sorry, I forgot. Absolute love. The one that I dream of every night. The one that knows my weak point. The one who can have anything. No. You understand, right? You should listen to me. Passion. Listen to this over and over again. Emotion. Jesus! Betrayal of trust. This makes absolutely no sense. No single sense at all. Please stop coming here. Can I talk to you for a second? Don't try it. I'm trying to help you. Don't you dare! Atrocity. Calamity. Yes, this is the movie titled Trapped from the stable of Olasco Films and Diva Gold. Trapped, a movie written and produced by Aluko Gold, Diva Gold, directed by Aziz Jadwade, packaged by Innocent Damilala, starring Aluko Gold, Diva Gold, Aziz Jadwade, Tunde Adekonye, Yetunde Odusi, Akim Ogara, and many more in this movie, Trapped, subtitled in English, now showing on APATATV. Watch out for another fantastic movie titled On My Boro. Trapped, watch and be glad you did. Kọ́kùnrin ó tàtọ̀ ni, kí obìnrin ó tàtọ̀ ni, àwọn ẹni tí ó lómi lẹ́yìn ẹsẹ̀ jura wọn lọ. Kábíyèsí. Ọ̀rọ̀ tí bẹ́lẹ̀ yóò kàn yín. Kí ni ṣẹlẹ̀? Ò ní gbọ́, èmi náà ò ní gbà. Màárùn ọmọ ẹ màárùn kegun bẹ́ẹ̀ màárùn wọ fún ara ẹ gan. Kí ló fẹ́ ṣe? O ní fojú sùn fọmọ. Àgbọ̀nà gàdé mi ní fojú. Má bí mi nú sẹ́ẹ̀, àti ṣe é ṣí ẹ̀. Jìnnìjìnnì bó jìnnìjìnnì bò ó. Bẹ́ẹ̀ni wọ́n bá bọ́ sómi jìnnìjìnnì àpò. Òjijì tí a ló gbàjọ má balẹ̀. Ìwọ̀dì ògùn o! Ìwọ̀dì ògùn o! Ìlú òpèlè àrùn àfẹ́bùdó òpèlè àrùn àkìgbójú fífò lájẹ àgàdá àníbójú yẹn alálàgẹmọ sinimá tuntun máa tọ́nà wọ́n fẹ́ fún tọ́lé adé wọ́n fún sọ̀tọ́lé ilẹ̀kẹ̀ àkọ́dá orókè gbalẹ̀ ọjà gbé sí adé afẹ́jì ọ̀bàrà níjọ́ tí wọ́n lọ lè ṣẹ́bọ̀ sùúrùsù nílé ọlọ́fẹ́ oníkọ́bá kúrò fún ìtẹ́rù ládé kan ẹ̀wá wo bí kúṣẹ́ ń pa lógúnlógún tí kò pa lọ́gbọ̀lọ́gbọ̀ táwọn ọmọ jẹ̀sẹ̀ ń sojú òbí rọ̀ wọn alákejì sinimá tuntun máa tọ́nà it's a powerful movie written and produced by Kọ́láwọlé Ọmọ Àrà Adékúnlé directed by Adéajíbóyè Bigger Bass.
package by Kọ́láwọlé Olúwatóyìn Fáwíbẹ̀ starring Táíwò Hassan Ògògò Rónkẹ́ Adésànyà Flèkì Kọ́láwọlé Ọmọara Adékúnlé Túndé Ọlá Yusuf Adé Ajíbóyè Bigaba Ládi Fọlárin Ọpẹ́ Òkúnọlá Jeremiah Heritage Kabiru Adéyínká Arínájà Kọ́láwọlé Olúwatóyìn Fáwíbẹ̀ Ìdòwú Ọládipúpọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá láìka àpàkọ́lé ẹ̀ ní Ọmọ Àtọ́nà ó ti jáde káságbá sórí YouTube ẹ click sórí Àpáta TV kẹ́ẹ̀ríran wò sinimá tuntun Ọmọ Àtọ́nà ó gbóná girigiri ó dá jẹnijẹni bọ́lẹ̀ yàtọ̀ iṣẹ́ bàbá iṣẹ́ ni àwòtún wò ní ẹgbà bẹ́ẹ̀. Bóyá ó pẹ́rẹ́dà lónìí o. Ẹ ti dáràn. Ara o, fàyè mi dára ire, má fi mi dára jòdá. Oh, ara o, mo pè ọ́ bára, fi mi dára ire, má fi mi dára jòdá. Ara ire ni kò fi mi dá, má fi mi dára ibi. Ara ire ni kò fi mi dá o, má fi mi dára jòdá. Foyín sí foyín sáyé nù, lẹ́nìkan. Ìwọ nìkan mo ní, màlúù tí ò ní rú, Ọlọ́run ní bá lè ṣí, Foyín sáyé mi. Mo ní wọn ò lẹ́nìkan, ìwọ nìkan ni mo ní, màlúù tí ò ní rú, Ọlọ́run ní bá lè ṣí, Foyín sáyé.